Ẹ káàbọ̀ sí Erelu Royale Media níbi tí a ti ń sọ ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ó yẹ kí sáré gbèsè gbẹmí kẹ́ máa wo báyìí. Ó ní gbogbo ọmọ Burkina Faso tí wọ́n lọ study Sharia law ní Saudi, ó ní kó máa gbọ́ òun ni o. Kò sí pé ọmọ Burkina Faso ní mí, I am going back to my father's land. Ó ní tó bá wá tiẹ̀ máa bá ẹ. Ó ní òun ò ní gba Sharia, ẹ pé àwọn Saudi lè lọ bá ń jọ̀wọ́ tí wọ́n sọ fún pé àwọn fẹ́ kọ́ 200 mọ́ṣáláṣí sí ìlú ẹ̀. Ó ní tó bá wá padà sílé, ó ní máa gbé Saudi. Sọ́kẹ́ bí Olúwo, ẹ ṣe pé Rashidi Ìwò, ó lóun ti dọmọ Saudi. Ibrahim Taure, ó ní máa gbé Saudi ni, má wulẹ̀ wálé mọ́, ó lóun yọ̀ǹda ẹ̀ tó bá ti lọ study Sharia law. Now, nílẹ̀ Yorùbá tíátíá, làwọn kan ti láwọn study Sharia law. Àwọn wèrè people, wọ́n ní Sharia law làwọn máa lọ study. Amadori tìyẹn náà. Bala Muhammed, gómìnà Bauchi, ó ní kí Nàìjíríà make sure wípé àwọn sọ Islamic religion kí wọ́n compulsory ẹ̀ ní gbogbo school ní Nàìjíríà. Màá play video same Bala Muhammed tó sọ níjọ́ kìíní àná, tẹ́yìn bá gbàgbé, àwa ò gbàgbé. Àwọn tó ń pè mí òfófó ìsìnkú àrọ̀bì, mo rí kọ́mẹ̀ntì gbogbo yín. Olófòfó ni mí Yorùbá wuyì, mo rí kọ́mẹ̀tì gbogbo yín. Ṣùgbọ́n èké kan ò ṣe é nìkan ṣe. Èmi àti yín lájọ ń ṣàmẹ̀bọ̀. Ṣẹ́yìn dájú mi lọ ni Yorùbá wuyì fans. Ẹ sọ bí tẹ́ ti bẹ́tà mi o. Ẹ̀yin Yorùbá wuyì fans, mo fọlọ́ ọba bẹ̀ẹ́ jọ ẹ sọ bí tẹ́ ti bẹ́tà mi. Torí ẹ̀ ń pè mí lólófòfó nísìn. Ibo lẹ́yìn ti bẹ́tà mi jàre. Tí má gbé òfófó wá kìí pàjọ máa ń ṣe ni. Kì í ṣe pé mi àti ìlàjọ ń ṣàmẹ̀bọ̀. Wọ́n ti ń táyé bá sọ ẹ́ làdọ̀ máa fi bú ẹ̀ tó bá dọ̀là. Èmi àti ìlàjọ ń ṣe èké. Ẹ wá mú èké yẹn, ẹ fẹ́ máa yí mẹ́mì nìkan lẹ́sẹ̀. Ògún gbọ́ kò sí ohun tó jọ. Kò sí ohun tó jọ. Our partner in Egbo Ohun, God bless you. We are all partner in Amebo. Amebo ni gbogbo wa lórí page Yorùbá Wuyì. Kí ló dé tí fi wà sí ń lọlẹ̀ tẹ́ bá ti ń wo ṣó ìrànbá wa láìkì ẹ kí kọ́mẹ̀tì yẹn pọ̀. Kí ló tí fi wà sí wa ń lọlẹ̀, kí ló tó ń já sílẹ̀ lẹ̀. Ẹ jẹ́ kí èké yẹn kó máa fúlò kájọ máa ṣèké yẹn. Ó yá ẹ máa bá wa kọ́mẹ̀tì èèyàn kọ̀ọ̀kan 1000 kọ́mẹ̀tì. Ó yá mo rà áì. Ẹ jẹ́ kájọ ṣèké yẹn kó dùn. Ẹ jẹ́ kájọ ṣèké yẹn kó dùn. Báwo ni Abacha ṣe jẹ̀gbín onírun? Wọ́n ní ìgbín onírun l'Abacha jẹ tó fi kú. Ṣé mi ni mo sọ ni? Ṣé mi ni mo sọ? Èmi kọ́ ni mo sọ náà. Wọ́n ní ìgbín onírun. Wọ́n ní Abacha girlfriend ẹ̀ ló ra mọ́tò SUV fún. Girlfriend bá ní kó wá kí o. Àmọ́ bí wọ́n ti tán nǹkan àwọn ọmọ yẹn. Dádì mi Tinubu ẹjọ́ má bínú sà. Bàbá mi Àkànbí ọmọ olódò ẹ̀kọ́ lára ikú Abacha o. Ẹ mọ̀ pé Barrister kọrin, ó ní ikú Abíọ́lá wà sí ńlá ní ìfún wa, ikú Sanni Abacha wà sí ńlá ní ìfún wa. Àṣà àti ìgbọ́wà sí. Àṣẹ́dè play la wà nísìn, original wà sí ti wá dé nísìn. Tí wọ́n ti rí ọmọbìnrin tó pàpà súpé bá àdópa. Màṣẹ ìdìdì president wa tó wá yí president jábọ̀. Ẹ̀dùn bá ló yẹ ṣe náà. Ó ní bàbá ó ná papa sóhun lọ́wọ́ ní kíní yìí bá dé. Ẹ dákun ṣó wá yí odidi president bọ́lẹ̀ ni. Àbókè kan ni bàbá máa wà ní. Ó ná Yorùbá Wuyì fans ẹ ti sùn. Yorùbá Wuyì fans ti sùn. Kọ́mẹ̀ntì yẹn kò fúlò ṣóòyì kan lọ tí wàá sí ṣóòyì ń lọ sílẹ̀ ni. Ẹ ti sùn Yorùbá Wuyì fans. Mo ń béèrè question lọ́wọ́ yín. Báwo ni gẹ́ yẹn ṣe escape? Ló lọ báwọn tó wà níta pé wọ́n ní ẹ wá gbọ́. Ọ̀tọ̀lẹ́tọ́rẹ́ SUV fún. Ìyẹn tó mú sísítà ẹ̀ dání
láti lọ dúpẹ́ lọ́wọ́ Abacha. Ibi ọ̀rọ̀ sister ẹ̀ńtọ́rọ̀ SUV fún ìyẹn ti lọ́lé. Sister àti president wa náà jọ wà nínú ilé ibi ọmọ tó ń ṣe o. Kẹ́nìbọ̀dì ẹni tó bá fi pé kí náà ń ṣe, ẹni tó bá fi lè bèrè lọ́gbé kí náà ń ṣe, you will hear from my lawyer. Màá pe lọ́ọ̀yà mi fónítọ̀ òun ni. Wọ́n ní ọ̀tọ̀ ní girlfriend bàbá wa onínúure ẹnire Sanni Abacha tó onínúure ní Sanni Abacha. Ìjọ tí Sanni Abacha ti kú gbogbo president tí wọ́n ń débẹ̀ ni wọ́n ń gba owó Sanni Abacha. Abacha lose, Abacha lose, Abacha lose. Àwọn náà dẹ̀ ń gbà wọ́n tún ń nà ní ó lè gbé ó lè gbà. Ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá Tinubu, ẹ bá mi sọ bàbá Tinubu ẹjọ́ tó yọ lọ́hùn èyí má ṣe ohun tí Abacha ṣe o. Mo ń bọ̀ lórí ọ̀rọ̀ Abacha o, mo dẹ̀ ń bọ̀ ẹ ká kọ́ lọ sọ́dọ̀ Bọ́lá Muhammed náà. Oh, okay, before kí n tó go inside ẹ ká kọ́kọ́ wo lady nǹkan tó sọ náà. Nigeria will be the first African country to have a universal language. Show yìí lágbára. Mi sọ pé wọ́n flag show mi. Pressure ni ò sí. Network mi ó ṣe wèrè látàárọ̀, pressure ni ò sí. Ẹ ká gbọ́. 30 years, Nigeria will be the first African country to have a universal language. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be speaking Yoruba. 2056, mark my words. Ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. Ó ti fásitì sọ̀rọ̀ bí kejì Yorùbá wù yìí. In 30 years, Nigeria will be the first African country to have a universal language. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be speaking Yoruba. 2056, mark my words. Ọmọbìnrin ní kẹ́ lọ kọrúkọ òun kalẹ̀. Olóró tóun sọ, ó ní mark my word. Ó ní ẹ kọ orúkọ òun kalẹ̀. Kẹ́ wá fi. Ó ní ẹ kọ orúkọ òun kalẹ̀. Ọ̀rọ̀ tóun sọ, ó ní ẹ kọ sẹ́gbẹ̀ẹ́. Only in 2056, the first language to be speaking in the universal in English. Tó máa sọ káàkiri àgbáyé, ó ló máa jẹ́ Yorùbá. Bàbá wa kan pè mí lórí ọ̀rọ̀ Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, mo dé appreciate wọn. Wọ́n ní lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams. Wọ́n ní ká jọ wọ́n ní ká wá bó ṣe máa parí ẹ̀. Wọ́n ní kí Yorùbá wuyì. Wọ́n ní kí n pe bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o, ikú bàbá yèyé o. Ọmọ kú tí kú ò gbọdọ̀ pa. Ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Ọmọ àdábá alẹ́ àdábá òde. Wọ́n ní kí n pe bàbá wa Aláàfin Ọ̀yọ́. Wọ́n wá ní tí bá kú òun bẹ́ẹ̀. Wọ́n ní kí n pe bàbá wa Ọọ̀ni Ifẹ̀. Àgùntàṣọ́lò bàbá Àtàdé ní káwò. Bàbá mi arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ẹgbẹ́ òdùn Ọ̀ọ̀ni olórí ibú èèyàn ni ò fẹ́ ta sí. Wọ́n ní tí bá kú òun bẹ́ẹ̀ kí n pe Olúgbọ́n Àgbẹ̀ ọmọ Bàyámù. Wọ́n ní kí n fẹsẹ̀ kan dọ́dọ̀ bàbá wa Olúbàdàn. Wọ́n ní kí n sọ fún wọn wípé ogun tó ń bọ̀ yìí kò bọ̀ mọ́ o, wípé ó ti dé. Wọ́n ní àfi kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams. Wọ́n ní àfi kí wọ́n ṣiṣẹ́ pọ̀ o. Wọ́n láfi kán ṣiṣẹ́ pọ̀ o. Kì í ṣe pé wọ́n rìnà o. Wọn ò kí pé wọ́n ṣe àrìnà o. Wọ́n kò gẹ́ bí advice gẹ́gẹ́ bí nǹkan táwọn náà rí. Wọ́n ní because ogun yẹn ti wọlé. Wọ́n tó bá dẹ̀ wá dúró pé a fẹ́ ṣe pọ̀ kógun má kólẹ̀ Yorùbá o. Torí lè jẹ́ kí n mú fídíò lédì yìí wá. Ó ní the next 30 years. Ó ní the first language tí wọ́n máa sọ káàkiri gbogbo àgbáyé in the history of the world. Ó ló máa jẹ́ Yorùbá. Ó ní ẹ lọ kọ́ kalẹ̀. Bí wọ́n máa fi 2056 30 years to come, Ọlọ́run dẹ̀ mi wá sí. Ó ní èdè Yorùbá nìkan ni àwọn ló máa jẹ́ universal language tí àwọn èèyàn máa sọ. Náà ogun ló ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí. Kọ́dọ̀ máa yẹ kó ogun kó wá nílẹ̀ Yorùbá. Bàbá wa yìí ní ká pe Gani Adams, ká pe lẹ́yìn Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ní kọjọ ṣe pọ̀ ní o. Mo ní mo sì bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn Gani Adams kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè. Mo lé mi Yorùbá wuyì, mo ní mo bọ́ta. Mo ní mo dẹ̀ sọ̀rọ̀ nítòbí ìnùbí ẹ̀kẹ́ èébú náà ń ṣe. Èébú ni wọ́n ń bú. Dèní wọ́n sì ń bẹ́ èébú, wọ́n sì ń ṣépè. Mo wá bí bàbá wa yẹn, àwọn ẹ̀rọ wà lórí péjì mi sìn. Mo tọ́ pé ilẹ̀ bí Sunday Ìgbòho. Ṣé máa ní kó máa wọ́n lépè? Ẹni tó wá wọ́n lépè kó máa bá ṣe. Tó tèmi bá jẹ́ ìyàwó Sunday Ìgbòho mi burú díẹ̀. Mo bu èmi burú díẹ̀ ọ̀rọ̀ máa mi wọ́n bọ̀rọ̀ máa ṣe máa ń rí lára tèmi.
tó bá ti sọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ àsọjù sí mi èmi àti ẹ ó di gbére ní irùngbọ̀n wèrè a bá pàdé ara wa lè kíra wa o a lè rẹ́rìn o ṣùgbọ́n tó bá ti mọ ẹnu kọ́sàn tó o mọ tí wọ́n fi àǹkárá mọ́ ẹ lẹ́nu tó jẹ́ pé léèsì oníwò ni wọ́n fi mọ́ ẹ lẹ́nu tó jẹ́ pé sọ̀rọ̀ ó jà fẹ́ sọ̀rọ̀ ni ó fẹ́ sọ̀rọ̀ ni ogun tó bá ń fẹ́ sọ ni àwọn Gani Adams sọ̀rọ̀ tí wọ́n ń sọ pọ̀ abẹ́yìn tèmi tọ́rọ̀ mi bá mú yẹ̀sì o ọ̀rọ̀ tí àwọn ọmọ Gani Adams àgbákò ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó ó pọ̀ gbogbo nǹkan kọ́lá máa ń dún lórí àwọn ọmọ kódà ọmọ téèyàn bí nínú ọ̀rọ̀ mi àṣẹlẹ̀ tó yẹ pé ọmọ tó bí nínú wàá mú wálẹ̀ ni wàá mú wálẹ̀ pé ọkọ mi báwo wá ni pẹ̀lẹ́ ìmí ìmọ̀gá tó wàá fi ẹ̀kúlé ọwọ́ sán wọn lẹ́nu ọ̀tọ̀ nìyẹn yìí tí wàá mú wọn wálẹ̀ máa wà ṣùgbọ́n àwọn ọmọ Gani Adams wọ́n bí pé káwọn dúró lórí gbáǹkọ́ ìhàlẹ̀ yín ò lè jẹ́ anybody ẹ máa ṣépè ẹ máa táyà ẹ máa bí èébú ẹ máa táyà una go explain táyà no evidence ó níbi tó máa búyàn dé tábà wọ pé wàá bú mi tì á tẹ̀ èmi àti ẹ ò níjọ ṣe èmi àti ẹ à níjọ ṣe tẹ́ bá continue tí ẹ kọ́sàn ẹnu yín tẹ́ ń bèbú so èébú tẹ́ ń bú yẹn ti sọ́dọ̀ gbọmọ wá bá yín pé ẹ torí pọ́n ti bú mi èébú yẹn ti wá dùn mí ó yẹ ìjọ ó yẹ má bínú ó yẹ àjọṣe jẹ́ kájọ ṣe èmi ò ní ẹ má jọ ṣe o Gani Adams àti Sunday Igboho o èmi ò ní ẹ má jọ ṣe o èmi ò ní kíkà má parí o pẹ̀tọ̀ ọ̀rọ̀ tí ọba yẹn sọ ni mo mú wá fún yín ló jẹ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n ní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Ọlọ́run ti gbé Sunday Igboho sórí yín Ọlọ́run gbélé yín lórí ni purposely fún ara Ọlọ́run ọba àwọn ọ̀dẹ̀ tí ń kọ́ àwọn ẹ̀yẹ tí ń kọ́ sí comment section wọn láwọn ò fẹ́ àjọṣepọ̀ Gani Adams àti Sunday Igboho wọn láwọn ò fẹ́ àjọṣepọ̀ yín èmi ò mọ̀ nípa yẹn àwọn èèyàn náà ń kọ́ sí comment section ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ fẹ́ àjọṣepọ̀ wọn àbẹ́ ẹ fẹ́ Ọlọ́run ṣàánú fún wa now à ń sọ fún yín gbogbo ẹ̀ńtẹ̀ wò bí ìsìlámù ni ọ̀rọ̀ tá à ń sọ pé ká gba òmìnira gbogbo ẹ̀ńtẹ̀ jẹ́ ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tẹ̀lé sí ń tẹ̀lé pé ẹ̀sìn ni wọ́n fẹ́ ká lọ ṣe ẹbọ ni wọ́n ní ká lọ ṣe kinní kan ni ìyà tó máa jẹ yín ó wà ní gym ó ń gbé wéètì lọ́wọ́ tó bá gbé wéètì tán tó bá yó tó yọ bicep tó yọ tricep tó bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yín á gbẹ now let's listen to this mo kọ́kọ́ play mo kọ́kọ́ show fún yín ẹ kọ́ bá mi wò ná Ibrahim Traore ni ó ní over 10,000 àwọn ọmọ àwọn ni wọ́n lọ sí Saudi ó ní sharia lọ ni wọ́n lọ study níbẹ̀ ó ní kó má padà sí Burkina Faso ó ní kó má padà wá sí Burkina Faso now ẹ wá wo eléyìí. We will try more to cultivate that culture in our people, while at the same time bringing the Fulanis in one fold and try to arrest their traditional practice of moving from one place to the other. And that is very, very... Bala Muhammed ni tó ń sọ nígbà yẹn wípé ó ṣì governor ó ní àwọn ti pé gba àwọn Fúlàní around the world wípé èèyàn tó rìn kiri tó fi jẹ́ náà máa dìkì pé kó má rìn kiri mọ́ ó láwọn ò fẹ́ kí wọ́n rìn kiri mọ́ ó ní tó kí gbogbo wọn máa bọ̀ nílùú Nàìjíríà máa gbé fídíò ìwálẹ̀ sí máa gbé ìdìbò fẹ́ gbé sí máa gbé sí màá wá sí ra play eléyìí ìtò sọ ní ìjẹta lélẹ̀. Convinced that government should do something to bring the teaching of Arabic, especially in northern part of the country where we have majority of Muslims, compulsory, so that at least it will bring out the best out of us in terms of Islamic practice, and then to get undiluted knowledge of the Hadith and the Quran. Chatiri. Ní 2026 ìjẹta ló sọ eléyìí wípé Nigerian government kí ni ìyẹn fẹ́ bá mi gbé síra wọn ni o Ibrahim Traore of Burkina Faso àwọn Saudi lọ sílùú ẹ̀ wọ́n láwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí 200 sílùú ẹ̀ ó lóun ò gbà ní last year ó wá di ní last week Ibrahim Traore wá jáde ó rè sàlámù pé àwọn ọmọ àwọn tó wà ní Saudi sharia law ni wọ́n lọ ń study ẹ dẹ̀ mọ̀ pé pàtì wọn àwọn Fúlàní pọ̀ ń bẹ̀
ó ní sharia law ni wọ́n lọ study ní Saudi ó láwọn ọmọ tó bá ti study sharia law ní Saudi ó ní kí wọ́n dúró sí Saudi kó má padà wálé o ó ní kó má padà wálé bẹ́ẹ̀ ni kó má gbé o now ìrẹ̀hùn kí lórúkọ ẹ̀ Bala Muhammed gọ́vnà wọn ẹ̀hùn kí lórúkọ ẹ̀ gọ́vnà Bauchi òun wá ń sọ tàwé sọ tiẹ̀ ní let's say 2 days ago ìjọ kẹta ni gọ́vnà Bauchi wá bọ́ta wípé kí Nigeria government kí wọ́n include Islamic religion kí wọ́n include economic compulsory sí inú curriculum Nigeria mi mọ̀ bóyá àwọn èèyàn táwọn bá ń get nǹkan tí mò ń sọ mo máa rí kọ́mẹ́ǹtì mi mọ̀ bóyá àwọn èèyàn ń get nǹkan tí mò ń sọ bóyá èmi ni mò ń rò bẹ́ẹ̀ bóyá èmi ni mò ń rò bí ẹni wípé àwọn tí Ibrahim Traoré ní kó má darí padà wá sí Burkina Faso bóyá èmi ni mò ń rò bí ẹni wípé àwọn nọ́ọ̀tì yìí wọ́n fẹ́ fi style kó wọn wá sínú Nàìjíríà mi mọ̀ bóyá èmi ni mò ń rò bẹ́ẹ̀ bóyá àwọn èèyàn bá mi rí bí mo ṣe ń rí gọ́vnà president kan sọ wípé ẹ̀yin ọmọ àwọn tẹ́ ẹ bá ti lọ lẹ́rìn sharia law ní Saudi ẹ má padà wálé mọ́ ọ̀hún ni ẹ máa gbé ẹ má wálé mọ́ then ìlú kan wá ń sọ wípé sharia law Islamic study ẹ fi sínú curriculum ní school and that same person òun lélẹ́yìí tó ní àwọn ti invite. Uphill task, but I think we can come in. àwọn èèyàn get nǹkan tí mò ń sọ mi ì lépa àwọn èèyàn get nǹkan tí mò ń sọ sọ̀rọ̀ sókè. In our people, while at the same time bringing the Fulanis in one fold and try to arrest their traditional practice of moving from one place to the other. And that is very big, an uphill task. But I think we can communicate with them more, because to them they don't have borders from Cameroon to Nigeria. But that's the thing, Excellency. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? In terms of the funding? No, in terms of the operations. Operations. You said to bring in the Fulanis together. You see, the issue of misconception, I see there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from Senegal, and his nationality is just a Fulani man. And as a person, I may have my relations in the Cameroon, but they are also Fulani men. I have relations. ẹn tẹ́ bá wà ní orí TikTok tẹ́ bá fẹ́ wo fídíò yẹn àwọn fídíò tá à ń ṣò ẹ máa bọ̀ lórí YouTube Yorùbá Wuyì ó kọjá tí mo wà lórí TikTok yẹn òun là ń jẹ́ lórí YouTube tẹ́ bá ti wá ń dé ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa ẹ̀yin èèyàn mi mọ̀ bóyá ẹ̀ ń gẹ̀ẹ́tì nǹkan tí Bala Muhammed ń sọ yìí mi mọ̀ bóyá àwọn èèyàn ń gẹ̀ẹ́tì mi dáadáa bóyá ó dà pé mi nìkan ni mo ń rò bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ni pé mi nìkan ni mo ní phobia fún sharia law yẹn ó dàbí ẹni pé mi nìkan ni mi ò fẹ́ ó dàbí ẹni pé mi nìkan ni mo ń rò èmi nìkan ni mo ń rí bí mo ṣe ń rí because àwọn tí wọ́n wà ní Saudi náà kó má wálé yẹn wọ́n dẹ̀ lọ study sharia law tí kan wá sọ wípé Fúlàní Cameroon Fúlàní Gambia Fúlàní igbá Fúlàní àwo on live TV live wípé òun ti invite gbogbo nǹkan máa bọ̀ nínú Nàìjíríà. How do we fund them? Owó wo la máa fi fund àwọn tó ní kó máa bọ̀ nínú Nàìjíríà? Owó wo la máa fi bọ́ wọn? Iṣẹ́ wo ló dá kalẹ̀? Okay. Iṣẹ́ wo ló dá kalẹ̀ tó ní kó wá ṣe nínú Nàìjíríà? Mi mọ̀ bóyá àwọn ẹjọ́ bá wa meet lórí TikTok afọlọ́run bá bẹ̀yìn Ọlọ́run mo fi bẹ̀yìn. Èmi máa ń drop èèyàn lórí page tèmi ni o tó bá ti meet máa drop yìí mo máa ń kanra gan mi mọ̀ bóyá àwọn èèyàn bóyá ó yí àwọn èèyàn mi bí mo ṣe ń sọ kí ló invite wọn wọnú Nàìjíríà fún ọ̀tẹ́nìkan ní kán máa wọlé tẹ́nìkan ní kán máa bọ̀ sọ̀rọ̀. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? In terms of the funding? No, in terms of the operations. Operations. You said to bring in the Fulanis together.
We have Fulanese from other countries the issue as well. of misconception, I said there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from Senegal, and his nationality is just a Fulani man. And as a person, I may have my relations in the Cameroon, but they are also Fulani men. I have relations because from the maternal side, I'm a Fulani man. And that is why we want to educate people. A Fulani man sees himself as a Bayelsan, as somebody coming from the Niger Delta, because he speaks the Niger Delta language. Any Fulani man, Fulani man káàkiri. Any Fulani man, tó bá wà ní Niger Delta, tó bá ti ń sọ èdè Niger Delta, ó ti di ọmọ Niger Delta. Ṣé ẹ rántí pé wọ́n pe àwọn ní Yorùbá Fulani? Yorùbá mi mọ̀ bóyá people yẹn get kíní tí mo ń sọ. Wọ́n pe àwọn ní Yorùbá Fulani. Ó ní any Fulani man tó bá wà ní Niger Delta, tó bá ti ń sọ Niger Delta lẹ́nu, ó ló ti dọmọ ọbọ. Which you and I don't. And of course, we would have to just take this as part of our own heritage, something that is African, and that we cannot just close the border and say the Fulani man is just a Nigerian or this. No. In most cases, the crises are precipitated by those outside Nigeria. When there is a reprisal, it is not the Fulani man within Nigeria that causes it. It is that culture of getting revenge, which is embedded in the tradition of the Fulani man, that attracts reprisal from all over the world. If I understand it, does that mean that those Fulani men who are maybe domiciled in other countries, who move around, they can come into the country and this plan will accommodate them as well? Yes, that's what we want to do. But it has to be done through sensitization. Mo rò bóyá ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Fulani tó bá wá ní anywhere, they must come into Nigeria. Inú Nigeria náà ṣe máa yanjú wọn. Ó yá, ẹ sọ̀rọ̀ sókè. Owó Nigeria náà máa fi máa bọ́ wọn. Telling them you have to buy in the project, and you use the language, the culture itself to be able to convince them away from the mistrust where the whole system of transhumance or pastoralism is criminalized. Criminalization of pastoralism is the problem that we have with this project, and it requires people with passion who understand them and who they believe in, people like us from that part of the country, to say yes, we have this. Because today there is no limit to the accusation that this and that has happened and it is the Fulani man who caused it. There is no tribe that is not that you don't have this criminality in, but certainly the way and manner we do it is really exacerbating the crisis and the problems. Will there be any form of documentation of all the people that will be, yes, we are taking that? Oh yes, that is going to give Nigeria the opportunity to really have the best in terms of documentation in the demographics, because as I said, the Fulani man settles anywhere he can feed his cattle. And so if they are put in one place and they are made to understand that this is to save them and their animals, they are exposed to the vagaries of the forest and what is going on, cattle rustling, killings and what have you, and that's why it is important for them to understand that staying in one place is good. And of course, in terms of the best practice of carrying the meat, the cows and the let's stay with that security angle for a bit. Is there going to be, this plan going to be a fenced enclosure where anyone who comes in is secured, so there is no one that can just come in from anywhere else? No. It is going to be a colony, and a colony does not require a fence. You will understand the reason. You will understand the reason why people are concerned, because of all the security issues that have been happening over time. So if that's... These forests are there anyway. If you don't occupy them and create a colony out of them, they create places for the criminals. And today, that's why you have the Sambisa forest, because it is not being utilized. But Your Excellency, much as yes, I mean, they're fantastic. We have met a lot of them who are Fulanis as well. But the concern too is, why should federal government use resources for this country to accommodate Fulani men who are not Nigerians? You see, as I said, we are already accommodating them.
Do you delineate and then really know who is not a Fulani man from Nigeria? They are all Nigerians, because I said their identity, their own citizenship is Nigerian, even though we have relations all over the world, all over Africa. And so presumably they are Nigerians. I think you get me. That is the misunderstanding. They move from one place to the other, and they have relations, kith and kins in all the parts of the country and even outside the country. So that is why our own population is fluid. You can certainly not say this is the population of Nigeria. So this issue. Now, èèyàn mi kí tó yẹ kẹ́ ká sọ̀rọ̀ lórí mo fẹ́ play fídíò kan fún yín. Àfáà wọ́n gbéra wọ́n lọ sídìí Ọ̀ṣun ní Òṣogbo. Àwọn àfáà lọ sídìí Ọ̀ṣun lóṣogbo. Ṣé rí, this is why tó kàn gbọ́dọ̀ pa anybody kí wọ́n kàn lè bá àríbi dé sí. Wọ́n ní wọ́n ti invite gbogbo wọn around the world pé ẹ máa bọ̀ nínú Nàìjíríà. Inú Nàìjíríà ló lè gbà yín. Now ìwọ tó sọ pé o invite àwọn kan kó máa bọ̀ nínú Nàìjíríà. He's now telling us now, because bọ̀bọ́ yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé he's totally sick. Bọ̀bọ́ yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé okay, ó ní o ti invite gbogbo kó máa bọ̀ nínú Nàìjíríà. Why tí ìjọba Nàìjíríà máa mú owó Nàìjíríà láti máa fi bọ́ wọn, máa tọ́jú wọn, máa raṣọ fún wọn, máa ṣe gbá, máa ṣàwó fún wọn, only because they are Nigerians. Asao. Ìwọ tó sọ pé invite wọn all over the world pé kó máa bọ̀ nínú Nàìjíríà. Ó ń bọ̀ àfà gbẹ̀gbẹ̀ ẹlẹ́rìí invite wọn kó máa bọ̀ nínú Nàìjíríà kí Nàìjíríà máa bọ̀ wọn, owó tó káwọn wá fi jẹun. This is why wọ́n ṣe fẹ́ pa anybody. This is the reason tí wọ́n ṣe wò pé káwọn gba ẹ̀mí anybody làwọn fi lè dúró. Ìwọ ọmọ Yorùbá tó ṣe wò wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni tí ẹ fẹ́ bá ẹ, ó yẹ kí n gbé àáfàá yìí wá. Ẹ jẹ́ ká gbọ́hùn lẹ́nu àáfàá yìí. Ẹ tún ń bọ̀ ní ìsìn ẹ kó Kùránì dání. Wọ́n sọ fún ẹni bí kì í ṣe ilé Ọlọ́run. Ilé kí wàá ní sùúrù. Inú mi nù pé Yorùbá lẹ sọ. Kì í ṣe ilé Ọlọ́run. Ta lọ Ọlọ́run. Nínú màkàmà tẹ̀rẹ̀bíyà. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ka yìí lè mọ. Ṣé rí Òṣogbo ní o níbi tí Ọ̀ṣun Òṣogbo wà. Àwọn àáfàá yìí kò bá olórí. Ṣé rí tó ṣe orí kógókógó bí ẹnu lu àgídìgbò torí ẹ̀dá free bí sí ti ọ̀kadà yìí. Ẹ wálẹ̀ ó gbéra ó lọ síbi Ọ̀ṣun tó ti ń bọ Ọ̀ṣun Òṣogbo. Ó ní kò kí ń ṣe ibẹ̀ kì í ṣe ilé Ọlọ́run. Azao kí ló kàn ẹ́? Kí ló kàn ẹ́ tí ibẹ̀ ọba kì í ṣe ilé Ọlọ́run? Ṣé láwọn wèrè tó máa gbàbọ̀dé fún wa ń lẹ̀ Yorùbá ni o? Àwọn eléyìí òde wa mọ̀ wípé àwọn ẹgbẹ́ ọ̀gbẹ́ Bala Muhammed sọ àwọn Fúlàní fẹ́ try láti kó gbogbo wa kúrò lẹ́lẹ̀ láti kó àwọn èèyàn wọn sílẹ̀ lẹ̀ ni. Ẹgbọ́n tí wèrè ṣe sọ̀rọ̀ sókè wèrè. Bẹ́ẹ̀ tí mo ṣe láìlá ilá àǹtà láìlá ilá àná láìlá ilá wa man àǹtà man àná man huwa. Ẹ ti kẹ́ni tó ń kéwù yẹn, bàbá tó ń kéwù yẹn, àáfàá ni wọ́n kí wọ́n tó di ọlọ́sùn. Àáfàá ni wọ́n kí wọ́n tó di ọlọ́sùn. Bí gbogbo ọmọ Yorùbá ṣe padà sílé ni bàbá yẹn padà sílé. Àáfàá ńlá ni wọ́n kódà eléyìí tó wá síbi Ọ̀ṣun yìí nísìn a máa ké wọn máa correct ẹ̀ ní pé kéwù tó ń ké yẹn olódò nìyẹn. Wọ́n fẹ́ bà nǹkan tiwa jẹ́ fún àwọn ọmọ Fúlàní láti gba ilẹ̀ wa. Àwọn olórí burúkú wọ́n fẹ́ bà ilẹ̀ tiwa jẹ́, wọ́n fẹ́ bà nǹkan ní wa jẹ́. Wọ́n ní ṣẹ́ríkù ni ẹ má bọ Ọ̀ṣun, ẹ má bọ Ọya, wọ́n wá wọlé wọ́n wá pa anybody. Ìwọ tó bá mọ̀ tó lè bọ bẹ̀rẹ̀ sí ní lọ bọ́ o. Ìwọ tó bá lè jẹ nǹkan ẹ bẹ̀rẹ̀ sí ní lọ jẹ o. Kíní yóò kò máa bọ̀ mọ́, ó ti dé. Bàbá wa kan wà, bàbá wa lórí TikTok bàbá wa gbọ́n sókè, ẹ má bínú torí Ọlọ́run. Bí ẹ ká gba kọ́ọ̀lù méjì lórí ọ̀rọ̀ Abacha. Ẹni ẹ̀ṣẹ̀ ń wọlé, gbogbo ẹ̀yin ọdẹ ẹ̀ṣẹ̀ ń wọlé, gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo pé Abacha ó jẹ mángòrò ní o, ó jẹ kí ló sọ pé jẹ, ó jẹ ápù ní o ló fi kú. Àwọn DSS tó bá Abacha lórí gbà, àwọn àìsàn wọ́n ti bọ́ta o, wọ́n ní bàbá ò jẹ ápù, wọ́n ní wọ́n ń pàpà súpé, wọ́n ní wọ́n ń rún ọmọ lọ́wọ́, wọ́n ní gbin onírun ló pa president wa.
wọ́n ní gbin onírun ló pa president wa o General Sanni Abacha ó mà ṣe o ẹni rẹ lọ ẹni rẹ làbáṣà àbẹ ẹni rẹ kọ́ mò ń bọ̀ lórí ẹni tìrẹ ẹ ká gbọ́ ìlẹ́nu àwọn wèrè yìí bàbá tó wà lórí TikTok yẹn ṣe wà á mẹṣẹ máa sọ̀rọ̀ àbí ká drop yín àlọ tún send ẹni bá send at me la máa gbọ́n ká máa gbé wọlé ṣe wà á ń bẹ̀ àbí ká drop yín AK success ẹ máa pàdé lọ́jọ́ ọ̀nà àbí kéèké orúkọ yín ẹ ká máa gbọ́ lórí fóònù tó bá fẹ́ pè wọ́n la máa gbé kọ́ọ̀lù èèyàn méjì kó bá wa sọ̀rọ̀ lórí bàbá wa Sanni Abacha wọ́n lè sọ pé ẹni tó bá ti kú wọ́n ẹni tó bá ti kú ọlọ́mọdé gba 72 virgins lọ́rùn Abacha tí ò lè parí méjì láyé tí òun ẹ̀dùn ọ̀nà Abacha tí ò lè parí méjì láyé tí ó lọ́ máa lọ́rùn 72 lọ́rùn wèrèrè o ẹ kí wèrè yìí sọ̀rọ̀ wèrè olórí bí iṣu nú ẹ̀ ẹ bá gbé ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ lórí ọ̀rọ̀ tàbáṣà nù ẹ bá gbọ́ sókè bàbá mi àáfà ìwà láyà máa wọ̀n ẹ́ lépè lálẹ́ yìí bàbá mi ẹ̀ ní dára bá gbóhùn sókè. ọmọ àlè tó ti dàgbà tó lẹ́nu tó báyìí ọlọ́run wa tún àgbà ṣé wá pàdé ọmọ. ó pàdé ọmọ ọkọ ọmọ Yorùbá. ó pàdé ọmọ ọkọ ọmọ Yorùbá ara àwọn ọmọ àlè ni ó tẹ bá wo ìyá ẹ̀ dáadáa. dádì mi ẹ ní sùúrù ẹnìkan ní how is that true go on Yorubawuyi platform Yorubawuyi YouTube àti post ẹ síbẹ̀ ní short video ọmọbìnrin tí Abacha kú sórí ẹ̀ ti sọ̀rọ̀ olórí òun ló kú sórí òun kọ́ lòun pa olórí òun ló wà á rí mo kọ́ sí wọ́n wà lórí YouTube Yorubawuyi mo kọ́ síbẹ̀ àwọn Abacha dá ìrọ̀rùn kínní kan ẹ lọ wò ó ń bẹ̀ ẹ bá wa gbósùkà bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ bàbá wa Sanni Abacha bàbá wa Sanni Abacha kí lẹ rí sórí ọ̀rọ̀ wọn. ọmọ tó. hello. wọ́n sin abẹ́ fún ni wọ́n sin abẹ́ fún ọmọ yẹn ni kó tó lọ bá Abacha. ẹ ṣúọ ọmọ yẹn màkà ló kú sórí ẹ. lágbà ṣe bí ibi tó ti ń ṣe tàtàtà ló ti gbẹ̀mí mi. tí ìwé bàbá wa ẹ jẹ́ kí n sáré. tọ́wọ́ èèyàn sọ pé apple ló jẹ. instantly làwọn adẹ̀ ti mọ̀ pé kò sí apple ló jẹ. à ń gbọ́ ní sàn. instantly ìdàkúkú yẹ àwọn kan náà ṣòfò fún wa torí àwa ni great grandpa olófòfò of Nigeria àwọn ṣe ti Yorùbá land. So àwọn kan náà ṣòfò fún wa tí máa wò wọn o plan work ni o kò ṣe apple ni bàbá yẹn jẹ o ibi tí bàbá yẹn ti ń kí ìbọn lọ́wọ́ ibẹ̀ ló dákẹ́ sí o olóògbé ló dákẹ́ sí o Ògúndé o àti gba yẹn ni wọ́n ti sọ ṣùgbọ́n tí ó ṣe é sọ síta kò ṣe é sọ síta kò ṣe é sọ síta. So ẹ̀yin ti gbọ́ pé Abacha ń pàpà sí pé lọ́wọ́ ló kú. ìjọ kẹta tó ti kú làwa ti gbọ́. Allahu Akbar. ìjọ kẹta tó kú láti mọ̀ ṣùgbọ́n ta ló fẹ́ sọ orí ẹ̀ síta. kò ṣe é sọ èèyàn máa gbé sínú ni èèyàn ogún ọdún náà ló wá gbóná fẹlifẹli báyìí nìyí. àwọn bàbá wa tó ní èèyàn ogún ọdún ó ń gbóná fẹlifẹli wọ́n rí sọ nítorí ẹ̀ ṣe rí nǹkan tí ọmọbìnrin àkọ́kọ́ yẹn sọ ó máa padà wá sí ìmúṣẹ o. Yorùbá máa jẹ́ general language fún sí worldwide torí kò sí ìlú tẹ́ ẹ dé ìlú tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá Yorùbá ń bẹ̀ ẹ sájáde nínú yẹn. ọ̀rọ̀ ẹ máa wá sí ìmúṣẹ. wọ́n ṣe ní Libya ó máa wá sí ìmúṣẹ o. ọmọ ń wá láti Amẹ́ríkà wọ́n wá ń kọ́ Yorùbá ní UI ṣé ní Amẹ́ríkà kí ló tó tọ́ mà ní lórí worldwide kọ́ ni. wọ́n wá àwọn òyìnbó ń wá láti wọ́n wá ń kọ́ Yorùbá ní UI wọ́n wá ń kọ́ nífẹ̀ẹ́ ṣẹ́rù kojú lásán ni ní Brazil lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín wọ́n ṣe ìyàwó traditional tọ́ kí Fábí olórí burúkú. So kí ló ń kọ yẹn ebi Yorùbá ló fi ń sọ̀rọ̀ òyìnbó tó sọ Yorùbá lẹ́nu báyìí tó fi ń kí Ifá ibo náà ti kọ́ ibi náà ti wá ń kọ́ o. So ń bò báyà kéèkì níyẹn ò ní spread. Kẹrí TikTok ẹ jọ. Èmi máa ń block èèyàn bí tó bá ti gbé yín wọlé tẹ́ bá ti mute.
máa drop mo dẹ̀ tún máa block yín ẹ máa lọ síbò mi kò kí n ṣe orí fídíò lọ́wọ́ tí máa di stop ariwo di stop mi kò ń sórí péjì eléyìí kò ń sórí péjì eléyìí ọlọ́sùn kan gbogbo ẹni tí mo drop ẹ má wulẹ̀ send request àmì gbé sókè mọ́ o àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ yẹn dídí yìí o ọlọ́sùn kan ó náà sọ yìí. Ọlọ́run aṣọ ẹ̀ tó bá ti drop yín ẹ má send request àní gbé yín wọlé padà a máa ṣáyín sí ní ẹ kí lórúkọ ẹ ní o sí blocking àwọn àṣẹbẹ̀rẹ̀ lórí péjì tó bá ti gbé yín wọlé tẹ́ bá ti mọ̀ pé lè mute ẹ má send request orí péjì eléyìí ẹ má wá distract wa lórí péjì ẹ jọ̀ọ́ mo gbé wọlé owó kò bẹ̀rẹ̀ sí ní ọjọ́ kan màá ṣáyé sí blocking mi èèyàn méjì ló kù lórí péjì mi ó dẹ̀ jẹ́ èèyàn méjì tó máa fún mi lọ́kàn balẹ̀ èló lẹ̀ fún mi lórí TikTok ẹ bá gbọ́n sókè bàbá mi. ẹ ti ń gbé kọ̀lọ̀ bàbá yìí TikTok mo ti mi lè gbé yàn wọlé ná mi lè gbé yàn wọlé lórí TikTok yẹn ẹ bá gbọ́n sókè bàbá mi. wọ́n ti jẹ́ kí mo rà àgbà mi fẹ́ máa lọ. Nǹkan méjì péré mo fẹ́ sọ̀rọ̀ gbogbo náà. Nǹkan méjì péré. Ìkíní mo fẹ́ kọ̀ǹfàmù nǹkan tọ́mọbìnrin yẹn sọ nípa àwọn language. Ní Baltimore, Maryland, ó lè fún Yorùbá ka inú driving license yẹn ní Baltimore. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti mọ̀ yẹn? Bẹ́ẹ̀ni sà. Okay. Lẹ́ẹ̀kan to support that lady. Okay. Ìkejì tí mo fẹ́ sọ̀rọ̀ lórí mi ò ní interest lórí àwọn Abacha ohun gbogbo alámọ̀pọ̀ orí tó kú sí gbogbo pàtàkì. Yọ kejì ìkẹta òun lọ̀pọ̀ Sunday ẹjọ́ mo pẹ̀lú mo bẹ̀ẹ̀ Sunday tó gbọ́mọ̀ mi dáadáa ni ọ̀ká mi dáadáa ni Ọlọ́run á dẹ̀ máa bò láti rí Ọlọ́run á máa bá mi tọ́jú ẹ̀ kò ní bí aburú kò ní ìrìn àgọ́dẹ̀ ní sùn lágbára Ọlọ́run gbogbo ilẹ̀ Yorùbá wọn ló wà lẹ́yìn ẹ̀ gbogbo olúmọ̀lẹ̀ tó tẹ́ ilẹ̀ Yorùbá tó ló wà lẹ́yìn ọmọ yẹn ẹjọ́ kò ní ìdí Gani Adam wọn kò bá Gani Adam jà ẹjọ́ tó rọ ní ọdún bẹ́ẹ̀ sọ pé wọ́n tẹ kò sí ìmọ̀ tó pa wọ́n pọ̀ wọ́n ọjà ṣebí náà kú iṣẹ́ tiẹ̀ ní kò dí Gani lọ́wọ́ náà ṣebí ní ìdógún ní àkókò wọ́n tẹ̀ jẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé kí wọ́n pè kó wọ́n rẹ́sìkì wọn ìgbọ́sọ̀ anything nípa ẹ̀ ẹjọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run this is reality. I found 5 disconnected. Ready. Ṣẹ́rí TikTok yẹn kẹ́gbọ̀dì díẹ̀ kan kó lórí ẹ̀ because lẹ́yìn mo ò lè gbé anybody wọlé padà sórí TikTok yẹn ẹ má wulẹ̀ send request ẹnìkan ní kí n calm down o ẹ̀rí mo rà tí mo fi ń ṣe show mi mo bá ti send TikTok bíi 50 request máa gbé yín wọlé báyìí anybody wà lórí TikTok ẹ má wulẹ̀ send request but I will not bring anybody up today èmi ì ti kọjá ọ̀tọ̀ ni mo rà tí mo fi ń ṣe show mi ẹ ṣáà gbé wàhálà ẹ má gbé wàhálà fún mi lórí TikTok yẹn jọ mo wò má lo TikTok gan mọ́ ẹni tèmi lórí YouTube àti Facebook ẹ ká continue ẹ ká gbọ́ràn àfààrí ìfẹ́ là ń ṣe la máa ń ṣe lórí show yìí ẹ máa mẹ́tọ̀ pé èèyàn bínú ṣáà ní kí ni gbogbo wàhálà àbáyé jọ ẹ lọ jàre. wọ́n sọ fún ẹni bí kì í ṣe ilé Ọlọ́run ilé kí wàá ní sùúrù ẹ wo rí àfáà bó ṣe rí olórí kókókógó bí ẹ ń lùlù àgídìgbò ẹ wo rí ẹ bó ṣe rí orí ẹ ló da free bí síìtì ọ̀kadà yìí tí ilé Ọ̀ṣun ò bá kì í ṣe ilé Ọlọ́run ta ló pè ẹ́ níbẹ̀ ó ṣe lọ Saudi àwọn wèrè tí wọ́n dà sáà ní wa ní o àwọn ọmọ tí ìyàwó yọ̀ dìre o tẹ bá wò wọn dáadáa wọn tẹ bá wo àfáà ìdàdà ẹ pé orí ẹ da free báyìí bí ọ̀ṣọ̀rọ̀ òjò bẹ́ẹ̀ lórí ẹ̀ ṣe da free ó gbéra láti ilé ẹ ó wá lọ síbi tí wọ́n ti ń bọ Ọ̀ṣun olóṣùn òun ṣe lé Ọlọ́run ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ wèrè yìí àbẹ́ẹ̀ nítorí ẹ̀ ṣe rí ni ó yá sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ ó máa kan àgbákò lẹ́yìn sọ̀rọ̀. ẹ kó kúrò àǹdáni wọ́n sọ fún ẹni bí kì í ṣe ilé Ọlọ́run ilé ìyá alájà ẹ̀ ilé kí wàá ní sùúrù ilé ìyá alájà pé Yorùbá lẹ sọ kì í ṣe ilé Ọlọ́run ilé èṣù ni wá. nínú màkàmà tẹ̀rẹ̀bíyà
mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ka yìí lè mọ wíwá tí mo ṣe láìla ilà àǹtà láìla ilà àná láìla ilà wa man àǹtà man àná man huwa. ẹni lè sì ṣíbi àwọn sì máa ń wẹ̀rẹ̀ ẹjọ́ mọ́sálásí ní kílẹ̀ wá ṣe àkílódé ganan. ó jọ fúlàní ni. ọlọ́ni wọn ní ká ẹ bọ́ bàtà ní bí ìṣèlú ọlọ́run. àwọn ló wà ń bí tó bá ní kẹ́ ẹ ṣe lẹ́ máa ṣe nǹkan tó bá fẹ́ bí tó bá ti tẹ́ yín lọ́rùn. What do you say? Come on, worry, BT boo. Come on, worry. Ẹ jẹ́ kí àwọn ìjọba. Màmá tí mo bá ń débẹ̀ ni pé màá bọ́ bàtà mi tuntun wọlé. Màá bọ́ bàtà tuntun wọlé. Ṣé dandan ni kí n bọ́ bàtà wọ́n ní dandan ni? Wàá bọ́ bàtà. Èmi àti màmá wọ́n wà lódò wọ́n lè kódò náà. èmi àti wọ́n àjọ sọ̀rọ̀ má gbàlagbà fún wa pẹ̀lú wọn ló ṣe é gbà. So màmá yẹn dẹ̀ bí máa yìí ṣe ń jáde pẹ̀lú mi. Wọ́n ní wọ́n máa gbé mẹ́ta ní wọ́n wá bí wọ́n ṣe Sorry, ó dọ̀ sún tẹ wá. Kí lè gbàgbọ́ yín sí tẹ fi wá? Tó dọ̀. Mo ń gbọ́ pé ó ń bọ̀ ojúbọ̀ ṣùgbọ́n àti àwọn kí ni intention yìí tẹ fi wá? èyí tẹ̀lé àtọ́kọ̀ tó pé mo kàn fẹ́ rí tẹ̀lé. Sorry, are you a Christian woman? Ó fẹ́ wá dà kan sínú odò Ọ̀ṣun ni. Ó yẹ kẹ́ kọ́kọ́ sanpa ìkẹ́ kọ́kọ́ fún ní bàbá ìgbárùn. Wọ́n rán wá ní ọmọ Fúlàní ó fẹ́ wá dà kan sínú odò Ọ̀ṣun ni. Sọ́wọ́ sí kẹ́ wèrè. Ẹ̀rọ pé ẹ̀kọ́ lè wọ ọmọ mosque láì ní intention kí n ṣe mùsùlùmí tí ó dẹ̀ wà bẹ́ẹ̀ tí ó ní pé nǹkan wà wò ó. Eléyìí tẹ́ bèrè yẹn ṣe ń lọ ẹ correct but at the same time ẹ too correct ìdí tẹ́ fi correct ni wípé èèyàn lè wá sínú mọ́ṣáláṣí bóyá ó lè wá wò pé báwo ni mọ́ṣáláṣí ṣe rí tí ò bá débẹ̀ rí ní ìdí bíbá yìí tí ò bá débi tán pè ní mọ́ṣáláṣí rí ó lè wá bẹ̀ pé bóò ni mọ́ṣáláṣí ṣe rí ní báwo ni ṣe rí. Tẹ́yìn bá fẹ́ wọ mọ́ṣáláṣí ìyá ọ̀bọ̀ bàtà lé àbí ọ̀wọ̀ bàtà ọ̀bẹ. Ẹ má bínú ṣé ní wọ́n bàtà ọ̀bẹ ní wọ́n bàtà ọ̀bẹ. Wọ́n ní kí n bọ́ bàtà mo lè ń béèrè lọ́wọ́ pé ṣé dandan ni tó tán mi ò kúrò àgẹ́mi ìdí ìdèbí tán ní kí n bọ́ bàtà sí lọ. Hold on. Láì di mosque everybody mọ̀ ní pé tí wọ́n fẹ́ kírun wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n dẹ̀ bọ́ bàtà lẹ̀ wọ́n fún wọn bàtà wọn nínú jẹ́ fẹ́ kírun. Nígbà tẹ wọ́n bí báyìí fáyìn ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ tẹ́tí wọ́n á rèèyàn sọ fún yín pé kẹ́ ẹ bọ́ bàtà kí ló tẹ̀ bọ̀. Why have to be for that question? I understand. Ilé tí mi bọ́ báwo mi ò tí ibi tẹ́ ti ń bọ́ bàtà wọ́n ní màá bọ́ bàtà màmá ṣé dandan ni wọ́n ní bẹ́ẹ̀ ni bí bàtà ṣe dá sí bẹ́ẹ̀ sí ní ìdáwọ́. Ẹ bá a gbọ́ sókè àjọ ń ṣètò ní sà. Àgbákò ọ̀rọ̀ máa bọ́ lálẹ́. Àgbákò ọ̀rọ̀ bàbá àwọn kí ni máa fà á jáde. Wọ́n dé o. Àgbákò ọ̀rọ̀ máa bọ́ lálẹ́. A nígbà kẹfà já mi ò ní gbà. Àfàjà ṣé rí àkọ́kọ́ náà arábìnrin tó kọ́ pè láàkọ́ tó ní in 30 years sísìn Yorùbá máa gba orúkọ èdè Yorùbá náà máa sọ káàkiri àgbáyé. Káàkiri àgbáyé èmi náà ti sọ rí. Bó ti jẹ́ nìyẹn. Àti skul mo ti gbọ́. Àsọtẹ́lẹ̀ yẹn ti wá tipẹ́ pé Yorùbá máa rúlu ayé. Ìdí nìyẹn àwọn Fúlàní tó ń lé wa mọ̀ pé Yorùbá máa rúlu ayé. Tọ́ni fẹ́ gba ilẹ̀ Yorùbá máa lọ́wọ́ kí àsìkò yẹn tó tó. Ìyẹn kan. Ṣé wá rí àáfàá tó lọ sí Ọ̀ṣun Òṣogbo tó lóun fẹ́ lọ bóyá fẹ́ lọ dà gbẹ́bẹ̀ ni o àbí fẹ́ lọ sí òtún wà tí gbà fẹ́ lọ ṣe láti Èkó from Lagos to Ọ̀ṣun state ẹ wo distance yẹn. Kí ló wá lọ bẹ̀? Ṣé wọ́n invite ẹni? Tó bá yá àwọn ní wọn àbọ̀sígbà pé ẹ mọ́ sọ́sà àmọ́ ẹ mọ́ sí gbọmọ́ tàwọn mọ́. Èmi tẹ̀mí ń sọ̀rọ̀ yìí àfáàní ọba tèmi ńlá wà ní ọba tèmi ẹlẹ́yà níyà tó bí èyí. Ṣùgbọ́n
it's too late for Fulani láti gbalẹ̀ Yorùbá. It's too late for them. Fulani tó bá gbọ́ Yorùbá kó máa gbọ́ ó ti late fún yín. Ọ̀dà fún yín sà. Tó gbé kí ni àwa tá a jẹ́ ọmọ àpá tá a ti já alẹ́ millions. Kí wọ́n di mú alẹ́ ní millions. Sẹ́rí ìtàn gbọ́bọ̀ yẹn tẹ́lá ìṣẹ̀lẹ̀ tẹ́lá fẹ́ gbọ́ wa àwọn ń dóde wọn ni ìwáwùyí kò ń ṣe ní kì í sáà ni mo ti ń sọ àwọn ń dóde wọn ni gúrúùpù yẹn wà lọ́tọ̀ ìtí wọ́n lérò káwọn bá ọ̀nà ọba. Àwọn ń dóde wọn ni kí wọ́n bọ̀ wá àwọn táwa jẹ́ ọmọ àtọ̀lẹ̀dọ́lẹ̀ àpá àlàwà ní àwa ṣùgbọ́n àwọn ń dóde wọn ìtàn fẹ́ gbọ́ wa yẹn they should come they will meet us there. Àdìkọ́ pé ilẹ̀ Yorùbá náà ń pè ibà yìí ilé ìṣẹ̀lẹ̀ Haúsá kì í ṣẹlẹ̀ Arab. Ẹni tí ò bá tẹ́lọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí pé àwọn lórí gúùpù yẹn ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ gúùpù yẹn tí tó bá ti wà committed sílẹ̀ Yorùbá ò lè débẹ̀. So ẹ jẹ́ kí wọ́n bọ̀ wá we are waiting for them. Bí yẹn ṣe rí nìyẹn. Bàbá tó wá sọ̀rọ̀ yìí pé àwọn fẹ́ Kólóyè àti Gani kan ṣe papọ̀ kò lè ṣẹlẹ̀. Èèyàn lè pè mí èèyàn lè sọ fún mi pé èmi mọ Bọ́lá Gẹ̀ẹ́sì kẹtùn náà kí wọ́n bá yẹn sọ̀rọ̀ abẹ́ ti gbàgbé mi. Kí náà fi ẹ̀sùn àpàyàn kẹ́yìn yẹn. Ẹ̀sùn àpàyàn wà láwọn pọ̀. Tẹ́ bá ti gbàgbé àwọn ọmọ yín létí. Ẹni tó pè yín yẹn tó bá lórí láì ó mẹ́nu kó ń bẹ̀. Kódà bàbá náà tó lè parí ẹ̀ kẹ́tùn gbọ́. Aláàfin ò lè parí ẹ̀ kẹ́tùn gbọ́. So ẹni tó bá ń lò bẹ́ẹ̀ lọ́kùnkùn yóò parí kó kẹ́niyẹn kí dànù. Sunday initially nígbẹ̀rẹ̀ pẹ̀ ọ̀gá tiwa olórí wa Sunday Igboho bàbá àgbàlagbà kò lóhùn ewúrẹ́ rẹ̀ lóhùn bá kú pèsè. Àgùntàn ló níyàwó òbí dúdú. Àgùntàn Gani ló níyàwó òbí dúdú. Ṣé àwọn èèyàn wa èmi ò pè é mo ti máa ń ronú ẹ̀wọ̀n ṣe àwọn nǹkan tó pọ́sibù ẹ̀wọ̀n jẹ́ ká mọ̀ rò pọ́sibù. Èèyàn fi ẹ̀sùn burúkú ó fi lọ̀ mí ó fi kàn mí ó bá pẹ̀lẹ́tì mi ó fẹ́ bàjẹ́ tí ẹ bá sọ̀rọ̀ ọlá ilé ìdìbò rẹ̀. Àbá ìpè kí wọ́n pa pẹ̀lẹ́tì ìjẹ́ nìyẹn ni. Bẹ́ẹ̀ni serious allegation kí wọ́n tó wọ́n ṣe papọ̀. Ìbọn nínú yẹn ti ń ṣẹlẹ̀ lóyún ò lè wọ́ọ̀kì then Bala Muhammed ó ti létí fún yín. Ibẹ̀ ẹ̀ gangan bẹ́ẹ̀ ni bá mi sọ̀rọ̀ sí. Ó ti létí fún Fúlàní. Mo sọ láàrin mo ní pé Yorùbá ló ní ìgboro báyìí Yorùbá ló ní ilẹ̀ báyìí Yorùbá ló ní ayé báyìí ló ní ayé báyìí. Ló ní ayé báyìí. Bala Muhammed ẹ lọ tún ìròyìn pa ẹ wá lùgbòmí tẹ máa lọ. Ẹ filẹ̀ Yorùbá. Ẹmú náà ti ń dání ẹ filẹ̀ Yorùbá rẹ̀ fún wa. Nítorí àwọn yìí kẹmọ gàmbàdì pa Fúlàní kò lè dọ́nu. Ẹ jẹ́ wọn bá láti pò lọ ṣùgbọ́n ẹ̀ Yorùbá ó ti late fún it's too late. Fún láti kọ́ńkàlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ táwa yìí ẹ jẹ́ ká máa bọ̀ wá we are there we are ready for them. Yorùbá wuyì ẹ máa pẹ́ tó gbẹ̀yìn kẹ́lẹ́ fún mi. Bàbá wa kọ́tọ́ nípa máa bá bọ̀ báwo lẹ ṣe wá rí sí ọ̀rọ̀ bàbá wa onínúure Ọ̀gbẹ́ni Sanni Abacha àwọn láàpù ló jẹ àwọn ọdẹ ẹ̀sẹ̀ sílẹ̀ ti bọ́ta ní kí wọ́n láàpù kan ló jẹ pé wọ́n ní ìgbín onírun ló jẹ. Ìtọ́wá mú mọ́ ìdẹ́rẹ́ ni wọ́n ní kẹrù mọ́ ó ti rọ̀ ó nínú yẹn tó wọ́n bá lọ. Ó ti rọ̀ ó nínú yẹn ó ti rọ̀ ó nínú yẹn. Ọ̀rọ̀ Abacha ó dàbí kò tiẹ̀ concern àwọn ọmọ Yorùbá wọn anybody ò tiẹ̀ sọ̀rọ̀ nípa. Ṣé ó ti lọ tiẹ̀ nìyẹn? Ó dà ẹ ṣe wàhálà ẹ̀ dá lórí péèjì yìí gbogbo ń sọ̀rọ̀ Abacha tó ẹ̀yin ẹ̀ tẹ́ wà lórí péèjì ẹ̀ tí ẹ̀ bá wá dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló ṣàbà yín à ń sọ fún yín pé odidi president wa wọ́n ní ìgbín onírun náà jẹ àwọn DSS ní ìgbín onírun ni bàbá jẹ wọ́n ní ẹnìkan ló wá kí wọn tó jẹ́ girlfriend wọn ìyẹn tó mú ọ̀rẹ́ tí ẹ̀ dání bàbá bá pàpà sùn pé àmúbẹ́yà méjì ni wọ́n ń rún àmọ́ lọ́rọ̀ kan ṣá ẹ wọ̀ ọ̀rẹ́ girlfriend wọn ló padà kú fọ̀ ẹ bàbá wa dá yín lóhùn sà. Ẹ kalẹ̀ fún ètò ètò ní ajọ́ ń ṣètò ní Yorùbá ẹ̀ dá. Iṣẹ́ takuntakun ẹ̀ ní fọmọṣẹ́ ẹ̀ ní fọkọṣẹ́ o. Àṣẹ ìdúmọ̀ rẹ̀. Ojú wa báyìí rọ ní gbogbo ẹ̀ máa já sí o. Àkọ́kọ́ ti Abacha ń tó mọ̀ jẹ lóyò
ẹlẹ́ẹ̀kejì káàánú odidi pẹ́sidẹ́ǹtì wa. àwọn bàbá ní wọ́n ní kàkà kí kìnìún ṣakápọ̀ ẹ̀kọ́ oníkálukú aṣọ́dẹ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ má da Àdàmú pọ̀ mọ́ Sunday o mọ́ Ìgbòho Àdàmú bá wa Adams kóníkálukú wà lórí ọwọ́ ẹ̀. Adams. Bó mọ Adams Àdàmú Gani Àdàmú. So kọ́má jẹ́ kóníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kóníkálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so Ìgbòho Ọlọ́run á bá dúró tì àwọn alálẹ̀ á dúró tì. Orí ọmọdé orí àgbàlagbà ọ̀rọ̀ Bala Muhammed àti Ibrahim Traoré. Ibrahim Traoré èmi nífẹ̀ẹ́ sí tó ṣe o irú tó yẹ kó ṣẹlẹ̀ ń bí nìyẹn. bẹ́ẹ̀ àwọn tí bí kíní kó máa bọ́ ní Nàìjíríà náà. mo wo YouTube kan léni kẹ́nìkan ní ṣèlú àbáwo pé kinní kan pé gbogbo tiẹ̀ ó sọ tiẹ̀ ni capital no to Sharia in Yoruba land gbogbo ẹni tó bá fẹ́ ṣe yàrá àkógbalẹ̀ Haúsá lọ tàbí kó gba Saudi lọ ẹ̀sìn Islam mùsùlùmí ni mí but kò kì í ṣe ẹ̀sìn àbáláyé lẹ̀sìn àwọn bàbá wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n gbé wá bá wa ni wọ́n fi wá brainwash wa ni wọ́n wá fi brainwash wa ni so pé ẹni. mo lẹ́yìn náà ní sí faramọ́ Bala Muhammed faramọ́ tó sọ ń sìn. àwọn èèyàn jákujàku Bala Muhammed wo tó dé òyìn fàtì pé ṣé Fúlàní jẹ́ Nàìjíríà nígbà tí wọ́n máa ń ṣe tábà gbòmìnira Yorùbá Ìgbò àtàwùsá náà fún independent so àìpẹ́ làṣẹ à ń gbọ́ Haúsá Fúlàní tó ta ní fọlé sáwọn Haúsá lára ni wọ́n fẹ́ gbàbẹ̀ penetrate wọ gbogbo àwọn ọ̀dà kò dẹ̀ lè possible kò lè possible. So so tàbá yẹn sọ olórúkọ jẹ́ mo kàn gbé ẹ wọlé ni o mo kàn gbé ẹ wọlé ni because inú tí ẹ ń bí mi pẹ̀lú TikTok yẹn kálẹ̀ bàbá mi a tún gbé wọn wọlé nísìnyí wọn tún mí ẹ bá gbóhùn sókè tàbí ẹ pé rí àsìkò yìí sà. Hello ìyàwó ẹ kú ètò. àjọ ń ṣètò ní sà. Olúwa túbọ̀ máa dáàbò gbogbo yín. Gbogbo bí ẹ ṣe ń lù á máa dún gbogbo ẹ bá ṣe ń ta á máa ta. Ṣé rí gbogbo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà lọ ní ọwọ́ yìí ó dà ìgbà tó yẹ pé àwọn pípù yẹn wọ́n kàn ń jara burabu ni àwọn náà mọ̀ pé ó ti tán fáwọn. Sọ̀rọ̀ mi yẹn wọ́n mọ̀ pé ó ti tán fáwọn wọ́n kàn ń jara bu wọ́n kàn ń ṣàkíyèsí tí wọ́n ń ṣe. Ṣé rí Bala Muhammed àbí kílẹ̀ pé àbí Bala kọ̀ọ̀ràn àbí kí wọ́n pè rẹ̀ ó ti ṣó pé ọmọ Fúlàní lòun completely. no kò dáhùn tí ó ní àyàmé Fúlàní mà ló sọ ó ní Fúlàní lòun. tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ Yorùbá wá ṣòro láti penetrate fún wọn lọ́tẹ̀ yìí because gbogbo wa la ti gbọ́n wọn ò tiẹ̀ rí penetrate nígbà yí àwọn bàbá wa tó wà sí pé àwọn nǹkan tán kàn dalẹ̀ tàbádẹ̀ láwọn tó ń fẹ́ dalẹ̀ bíi ti Àfọ̀njá Ọlọ́run á ṣe wọ́n mọ́ṣẹ́ because mo wo fídíò kan ní ọ̀sán yìí wọ́n ní nǹkan ní kòkó bó Gani bọ̀ kọ́ ló ń bọ̀ o. Ó wá lọ wọ́n ṣàṣọ fídíò yẹn wọ́n gbé ọtí dání ó ń ta ọtí sílẹ̀ inú ilé làwọn ti ń bá báńdíìtì jà. Ìgbòho dẹ̀ wà nígboro Ìgbòho wà lórí ẹ̀ ní jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n bàbá Láàfin fi jẹ ó jókòó inú ilé lòun ti ń fáìtì báńdíìtì náà ń tọ́tí sílẹ̀ lóhùn ògèdè ló ń ṣe. Ṣé ó rò pé bóyá dìndìnrín ni wá ni? Wọ́n jókòó nínú ilé ó dẹ̀ ń criticize ẹni tó ń ṣe iṣẹ́ takuntakun. Òwòlíwọ̀ fẹ́ gbowó ẹni tó ń ṣe takuntakun lóhùn nídìí ó kò fẹ́ sèfù àwọn ọ̀ràn. Definitely Gani Adams ti fi hàn wá nísìnyí pé it's not for Yoruba now. We should all get that right now. Ó ń ṣiṣẹ́ lọ underground Fúlàní ni àwa dẹ̀ mọ gbogbo gimmicks wọn. Gbogbo gimmicks tó ń lò yẹn kò lè wọ́ọ̀kì Yorùbá mọ́ àti gẹ̀ẹ́sì bèbí ti ṣẹ́jú. Iṣẹ́ tí rí àwọn bọ̀bọ̀ ms wọ́n ń ṣe iṣẹ́ takuntakun o. Iṣẹ́ ńlá. Àwọn pípù yẹn ti jí àwọn èèyàn wọ́n ti ta àwọn èèyàn gidi gan. Sọ̀rọ̀ mi ti yé yín. Wọ́n ti ta àwọn èèyàn débi tó yẹ pé ẹlòmíì gan nísìn gan tó bá gbọ́ pé Islam á ní kí lẹ sọ ṣé ẹ ti fò dànù ta lẹ ń bá níbo lẹ ń bọ̀
àwọn tó dẹ̀ jẹ́ pọ́n practice chronic Islam yìí sọ pé bí Islam tó ń ṣe yóò ẹ̀ bá wà peaceful pé tó bá ń pè yín mọ́ra pé wọ́n kàn fẹ́ tàn yín jẹ ni wọ́n bá sọ pé Islam wà peaceful irọ́ ni ó wà nínú ìwé wọn pé violence for violence ni. pé ẹ pa wọn. Muhammed tadé ń sọ yóò ń jagun balẹ̀ kiri ni gẹ́gẹ́ bí wọn náà àti gbogbo àti ajagunbalẹ̀ ni ajagunbalẹ̀ òun làwọn eléyìí náà ń ṣe. Ajagunbalẹ̀ ní táì kan náà làwọn náà fẹ́ lò tán fi wá dọ́gbọ́n gbé wú religion wọlé pẹ̀lú ó kàn dùn mí pé nígbà táwọn bàbá wa àtàwọn bàbá wa tán pa religion yẹn wọn ò kó dáadáa àwọn dẹ̀ gbà pẹ̀lú inú kan ni wọn ò lérò pé tó máa lé ìṣúré báwọn ọmọ wọn and kò sí Ọlọ́run ní fún wọn ṣe o Ọlọ́run ní fún wọn ṣe o bíbí tíṣẹ́ dùn o ẹ máa bí tó bọ̀. Mr. AK Success ẹ máa rẹ́jà máa pè yín nísìn wọ́n lọ vo mo nífẹ̀ẹ́ yín gan ni ẹ bá wa gbóhùn sókè bàbá ẹ bá wa gbóhùn sókè yes sir. ẹ kú ètò mọ. àjọ ń ṣètò ni sir. odò ó gbé wa kò ní gbọ́dàlẹ̀. àṣẹ ìdùnnú àrẹ àṣẹ o. lórí ibi tí à ń lọ lọ́la Ìdùmarè yóò dáàbò ẹ̀bùn wa máa lọ rí àṣẹ o à ń lọ kwara lọ́lọ́ ẹ bá wa ẹ fàdúrà ràn wá lọ́wọ́ ẹ wúre fún wa o. a máa lọ rí a máa bọ̀ rí. àṣẹ àṣẹ àṣẹ. orí adékàrà iye tó bá dà sí inú epo iye náà ló ń kó jáde. bẹ́ẹ̀ni. so a máa péjú lọ a máa péjú bọ̀ ni lórí ìyẹn nìyẹn lórí títí Abacha ara kan tí à ń sọ nípa àwa South entirely nìyẹn ó kìí sí Abacha ti kú sí more than 30 years torí pé 98 ló kú o ṣé pé 30 years ní 98 no kò tí pé 28 la wà yìí náà 28 years. mo ní bóyá bíi 30 years so 28 náà. I'm not sure ṣé mo correct ṣá pé 1998 ló kú. mi ò rò bẹ́ẹ̀ ó ti máa tó 30 or 30 something years. ó yẹ ẹ continue our comment section. So láti ìgbà yẹn sìn máa yí ò sí láyé tó jẹ́ pé ó ti rìtáyà látijọ́ yìí ó sì wá ń bọ́ síta ń sìn ó wá ń lò líkì àṣírí gbàtí tẹ bá rántí kọmẹdọ Ọláwùmí ẹ mọ̀ pé ayé Àbájá ẹ mọ̀ pé wá sí Channels TV tó ń rí fi gbogbo síkírìtì àwọn Fúlàní yìí tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ Fálànà ṣẹ̀gbọ́n rẹ́dì láti arrest máa yẹn nǹkan tán pè lákọni nìyẹn. ó dẹ̀ kàn fi arrest àti ẹ̀gbọ́n ẹ̀ mọ́. ẹnẹlẹ́ni lọ forí pamọ́. because tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ Fálànà àwọn DSS ti ọ̀dà arrest ẹ̀ ni orí Fálànà sọ. so nǹkan tán pè lákọni yẹn ni ẹ wá wo gbogbo nǹkan tó jẹ́ pé wọ́n ti ṣe sẹ́yìn látọdún mọ́dún wọ́n tẹ̀sẹ̀ wọ́n á jáde síta láyé Tinubu sì torí pé South person ló wà bẹ́ẹ̀ wọ́n tẹ̀ bọ́ síta ń sìn tó nǹkan tó ń dùn mí lórí àwọn tá a pè ní bàbá wa gẹ́gẹ́ nìyẹn opportunity wa lélẹ̀ láti káwọn náà jáde síta nǹkan tá à ń fẹ́ lélẹ̀ báyìí nìkan jẹ́ ká rìnrìn àjò everybody wa ká máa bọ́ síta ká máa sọ̀rọ̀ kò sí nígbà tí Tinubu bá máa kúrò lórí oyè tán àwọn pípù yìí wọn ò rìlẹ́ǹtì wọ́n dẹ̀ ti sọ fún wa pé wọn ò ń dárí jiyàn. God bless you. wọ́n ti sọ fún wa pé wọn ò ń dárí jiyàn. wọ́n ti ní ká fàájà moment làwọn yẹn fà á nìṣó. so wọ́n ti ní pé wọn ò ń dárí jiyàn so ṣé ìgbà tí Tinubu bá kúrò ń bẹ̀ ẹ́ sè ó kèé sí Tinubu ó build economy ń sìn Ọbásanjọ́ build economy at the end of the day ìgbà tí Tinubu adébẹ̀ ìzẹ́rò ló bá ń bẹ̀. gbogbo ayé Buhari gbogbo ẹ̀ náà ṣe bó ṣe wù wọ́n tí Tinubu abiudi ẹ̀ ń sìn ẹlòmíràn tún débẹ̀ ẹ̀ ń sìn tó yẹ pa ọ̀dọ́ wọn ló tó ń lọ wọ́n tún máa bẹ̀rẹ̀ láti zero. tí àwọn bàbá wa wò orí gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí nìkan bọ́ síta kan sọ̀rọ̀ pé a lè máa lo Nàìjíríà yìí lọ báyìí. ìsídà kan ṣe bí Great Britain ọkọlùkálukú máa lọ nílùú ẹ̀ ká máa control ìlú wa ká náà máa control ìlú wọn ká máa jẹ́ wá Nàìjíríà. so a máa ní security tiwa máa lọ́lọ́pàá máa lẹ́bírì tiwọn tó máa lè challenge gbogbo nǹkan tó bá wọ̀ wá sílùú wa. so ìyẹn máa bẹ́tà lórí ìyẹn nìyẹn then lórí bala olórí burúkú tó jẹ́ pé ó ní Fúlàní from West Africa wọ́n lè wá sí Nàìjíríà. ó láwọn ti invite wọn ló sọ o. ó láwọn ti invite wọn wọlé. bẹ́ẹ̀ òun náà ni mo sọ ó ní pé ní gbogbo South West Africa
pé kán máa bọ̀ Nàìjíríà pé ọmọ Nàìjíríà ni wọ́n àwọn máa arrest culture wọn ìyẹn béèrè lọ́wọ́ pé kí ni culture wọn kán máa pààyàn òun dárí jìyàn ṣé ọ̀rọ̀ nìyẹn adẹ sọ pé adẹ sọ̀rọ̀ wá Nàìjíríà ṣé àwọn bàbá wa ṣé wọn ń gbọ́ news ni ayé Buhari ni gbogbo in fact ṣé gbogbo tó ṣẹlẹ̀ láyé Buhari fún àwọn bàbá wa tí mo bá tẹ̀lé sọ̀rọ̀ táìmù yẹn ìsí ìlú yẹn kan tẹ̀ bọ́ síta kan sọ̀rọ̀ because tẹ́lómi bá tún débẹ̀ ẹ̀ ń ṣe tó jẹ́ látọ̀dọ̀ wọn ni tẹ́rí Fúlàní tó wà nù igbó àti tó kàwé àti tí ó kàwé nǹkan kan gbogbo wọn ṣiṣẹ́ fún o ilẹ̀ náà fẹ́ gbà nǹkan kan gbogbo wọn ṣiṣẹ́ fún o ókè ń sìn olórí burúkú bàálà iṣẹ́ mọ̀ kan tó sọ lọ́sẹ̀ yìí ń sìn ó ní pé kí wọ́n wá dá Arabic University ó ní kí wọ́n wá dá ó ní and it is very very compulsory ó wà nù news ọ̀sẹ̀ yìí ni. Because we will try more to convince the government to do something to bring the teaching of Arabic, especially in northern part of the country where we have majority of Muslims, compulsory, so that at least it will bring out the best out of us in terms of. Ẹni sọ ẹ yẹ káwọn létí kọ́ máa bí ti yín gbọ́ ẹni sọ káwọn létí kọ́ máa bí ti yín gbọ́ ẹni sọ sórí fóònù rẹ̀ kí àwọn gbẹ̀yìn tẹ́ pẹ́ dé kíláàsì àṣírí tú o ara àwọn tó pẹ́ dé kíláàsì tán gbójú wíńdò wọlé ni o wọ́n gbójú wíńdò ẹ bá ṣe ní skul nígbà tó máa ju ká bá kọ́kọ́ ju báàgì sínú ilé every student ló ní partner in crime tó bá ti ju báàgì sínú ilé partner in crime ẹ ló máa bẹ́ẹ̀ mú torí dẹ́kejì òun náà máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn létí kọ́ máa bí ti yín gbọ́ ọ̀kan tí Bala Mohammed sọ. I'm convinced the government should do something to bring the teaching of Arabic, especially in northern part of the country where we have majority of Muslims, compulsory, so that at least it will bring out the best out of us in terms of Islamic practice, and then to get undiluted knowledge of the Hadith and the Quran. Continue. Okay, ṣé àti máa yí tó sọ kínní tó sọ ilé yìí sìn ṣé Nàìjíríà ṣe Arabic country tó bá dẹ̀ mọ̀ pé àwọn fẹ́ Arabic country kí là ń dúró ṣe tí wọ́n lè sọ pé kán pẹ̀lú yìí kólúkálukú wà lórí ọwọ́ wa wọ́n lọ ní ká kó Fúlàní wá láyé Buhari wọ́n ti kó Fúlàní dé sí nísìnyí o tún sọ̀rọ̀ pé kán gbé Arabic University and compulsory fún yín sàrí àlẹgbé wá sọ́dọ̀ ata láàfẹ́ ó kì í sì tẹ tó bá gbé Arabic University fún wọn bẹyẹn sí tó bá yàtọ̀ àtọ̀dọ̀ wọn náà wọn máa béèrè ẹ bó là ń lọ kọjá ká kúrò lọ́dọ̀ àkókò. bàbá wa tó pẹpẹ dé kíláàsì and again you are one of my gbòógì fans pọtẹ pé dé kíláàsì tó ẹlẹyẹ ká máa repeat class ohun tó fa nǹkan tí Bala Mohammed sọ mo ti sọ ẹ kí tuntun show torí àwọn late comer bíi ti late comer la máa pè yín lẹ́yìn bàbá yìí ló sọ̀rọ̀ Ibrahim Traore òun lẹ́ ń wò yìí ó ní I am a Muslim but everyone in Burkina Faso has the right to practice their own religion. There will never be Sharia law in this country. Burkina Faso president Ibrahim Traore ló sọ bẹ́ẹ̀ then ó tún wá sọ̀rọ̀ ní ìjẹrin ní Bala Mohammed fi wá jáde ní ìjẹta ó sọ̀rọ̀ ní ìjẹrin ó ní bíi 10,000 ọmọ Burkina Faso ni wọ́n lọ ń study Arabic language àbí Sharia law Arabic ní Saudi Arabia ó wá ní gbogbo àwọn tó bá ti study Sharia law ní Saudi Arabia ó níbẹ̀ ní kán máa gbé o ó ní kán máa wálé o ó lóun yọ̀ǹda wọn ó níbẹ̀ ní kán máa gbé kán máa wálé kán lọ́mọ Burkina Faso làwọn o ó ní because òun ò ní gbà kó lọ study Sharia Islamic religion ní Saudi kò mọ̀ wá bọ̀ nínú Burkina Faso wá practice Sharia law ó ní dúró lọ́hùn ni o òun sọ yẹn ìjọ kẹta ní Nigeria governor Bauchi state governor sọ pé kọ́ gbé ẹni sùn òun wá ní kọ́ gbé Islamic language yẹn wá mo wá ń bi àwọn èèyàn wa wípé bẹ́ẹ̀ mi ṣe rí ni mo ní phobia fún ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ mi ṣe rí ni wípé ṣé kì í ṣe pé ó fi style sọ wípé àwọn ọmọ Burkina Faso tí wọ́n ti lọ study Sharia law ní Saudi wọ́n ní kó máa wálé ṣé kì í ṣe pé ó fi style sọ pé kó máa bọ̀ nínú Nàìjíríà tí Nàìjíríà bá ti include Islamic language sínú curriculum wọn ní school
ṣé kí n pé nǹkan tó fi style sọ nìyẹn so ẹ bá gbọ́ òkè. ókè ń sin ìyá mi wọn tẹjọ pé ókè ń sin àwa là ń rìn sí gbogbo eléyìí ń sìn àwa là ń sọ gbogbo eléyìí sìn ókè ṣé àwọn tó wà Nàìjíríà ń sìn àwọn Yorùbá leaders ọ àwọn politician àwọn whatever ṣé wọn ò gbọ́ gbogbo eléyìí ni àdèmọ máa wò pé àwọn máa fojú pẹrẹbẹ àbí àlọ ṣe ń pè àwọn afojú lásán wò pé kò lè possible ó ní kán kó Fúlàní wọlé wọ́n ti kó wọlé nísìnyí ó ti bẹ̀rẹ̀ Islamic language tó ti propose ń sìn kán tó wòkè wọlẹ̀ gọ́vùnà ní sìn ó lè establish ẹ̀. bẹ́ẹ̀ni ó lè establish ẹ̀. bẹ́ẹ̀ sínú tó máa ṣẹlẹ̀. ok kò lè possible lọ sàárì à ń sìn ṣe bí ayé Buhari náà ń láyé Buhari ayé Ọbásanjọ́. èké sọ̀tẹ̀ tẹ́wọ̀ mute o. òun náà aláwọ̀ sàríà. bẹ́ẹ̀ni. ṣe bí ayé Jonathan onígbogbo ẹgbàá náà jẹ. so káwọn politician àwọn bíbí àtiwá kán jọ o kán bá pípọ̀ yìí kán ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ wà o wọn à lè continue like this o. ẹ ṣe gbọ́sà ak success olórúkọ j ẹni sùn ak success wọn ti wọlé tẹ́lẹ̀ mo bínú já wọn bọ ìgbà tí wọn mute ak success ẹ gbóhùn sókè ak success ẹ gbóhùn sókè olórúkọ j ẹ sọ̀rọ̀ ak success ẹ dàgbò ní nǹkan mìíràn sílẹ̀ olórúkọ j ẹ sọ̀rọ̀ sókè ẹ kú dédé àsìkò yìí. tí dáàdi wa tí wọ́n sọ pé kí wọ́n join pẹ̀lú bàbá wa àbí Gani àbí ìjẹ̀mú pọ̀tọ́ ń jẹ kò lè wọ́ọ̀kì o. ókèké. ajé torí sì ni pé ẹ̀yin náà ẹ̀ já àkọ́kọ́ lò tiẹ̀ èèyàn tó dìde wà kí ẹ ń lé tó mọ gẹ́gẹ́ bí bàbá tó dìde wà kí ẹ ń lé tó múyàn gẹ́gẹ́ bí bàbá tó dìde wà kí ẹ ẹ̀rọ tó jẹ́ lọ síbẹ̀ yẹn náà ni wọ́n dá wọn lójú ọ̀nà. bẹ́ẹ̀ni. ìjọ tó ń lọ sọ́dọ̀ ẹ̀ náà ló dá wọn lójú ọ̀nà. ẹ bá rántí fídíò yẹn gan tí bá sì wá gan mo sì máa rí tó bá fi bẹ́ẹ̀ wulẹ̀ tí wọ́n fẹ́ mú wọn lójú ọ̀nà ìjọ yẹn náà lásìkò Buhari ọ̀dọ̀ wọn náà dẹ̀ lọ lọ. oyún bẹ́ẹ̀ ní ìsìnkú lẹ́sìn máa ti gbogbo wa 2021 mo jà máa wo gbogbo fídíò kò sọ́wọ́ tí bàbá máa sọ tí wọ́n ní máa fi àpọ́nlé yẹn sí tí wọ́n ní máa fi àpọ́nlé yẹn tí wọ́n ní máa fi sí pé àkókò kọ́tà ṣe yìí bàbá wa náà mọ̀ pa bàbá náà mọ̀ pa bẹ́ẹ̀ tó wá dé pé wàhálà wa ṣẹlẹ̀ tán ó wá ti pọ́ọ̀lù jáde pé kán gbàgbé pé ó gbọ́ pé bọ̀bọ̀ yẹn jẹ́ ẹ rí pé èèyàn tí èèyàn ṣe pé kinní fún ẹ wá àwọn èèyàn kan tó wá sọ pé owó àwọ̀ lọ́bẹ̀ yan kó èèyàn bẹ́ẹ̀ ti mọ̀ pé nǹkan tó wà lára ẹ̀ sódò kò ní kóònù ẹ̀ jẹ́. ìlara ló wà lára ẹ̀ ìlara burúkú orí ibú lára. ó yẹ bẹ́ẹ̀ ní ìsìjà gbogbo àwọn tó ń sọ pé ọyìn kò sí nǹkan tó bẹ́ẹ̀ yanjú bẹ́ẹ̀ ẹni yóò ní òun bá yín ṣe ṣùgbọ́n ẹni ẹdún gbọ́ ìgbà tí èèyàn wà ní kinní tó tún wá sọ ẹni náà gbọ́ fọ́ọ̀tì ní tiẹ̀ náà ṣàgbọ̀nà. bẹ́ẹ̀ni. tó wá sọ pé ẹni sùn máa rí olóko jẹ́ ẹ̀kọ́ sínú. ẹni sùn lórí fóònù à. ó dáa. ṣé àmọ́ kan tó máa bẹ́yìn yọ ni. so lọ́rọ̀ pé ẹ̀yin ò fọwọ́ sí pé kí Gani Adams àti Sunday Igboho jọ ṣe papọ̀. mi ò fọwọ́ sí o torí mo mọ̀ kan tó padà ṣẹlẹ̀ sí bá ṣeun mi ò fọwọ́ sí o. èmi ò fọwọ́ sí o mo mọ̀ kan tó padà ṣẹlẹ̀ sí bàbá bá ṣeun. ó dà olóko jẹ́ èso. ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ o ṣe sọpọ́ọ̀tì pé kọ́ máa yanjú àbí kọ́ yanjú èwo lẹ sọpọ́ọ̀tì ńlẹ̀ ẹ bá wa gbósókè lórí fóònù mà ẹ sọ̀rọ̀ lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín o. hello she muted she muted. ẹ̀yin èèyàn wa àwọn èèyàn ní kò possible bàbá wa yẹn tí wọ́n táwọn bá ń wò mí lórí show wọ́n á gbọ́kọ̀ táwọn èèyàn ń sọ pé àwọn èèyàn ń kọ sí kọ́mẹ́ǹtì pé àwọn ò fara mọ́ kọ́jọ ṣe papọ̀ because wàhálà àwọn Gani Adams yẹn wàhálà wọn ti pọ̀ ju ń tèmi wàhálà wọn pọ̀ ní ẹjọ́ ọ̀la ìjà ọ̀túnla èpè ìkan tún bọ́ta Sunday Igboho tó máa ṣe zin ni o ẹjọ́ zin ni o wọ́n máa ń fi lóko lọ pààyàn ni o ẹjọ́ zin ni o mélòó làwọn I don't know gbogbo àwọn ìjà bó o lè kú okú yẹn mi ò láìkí ẹ̀.
ṣé náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wá ní wéèyàn bẹ́ẹ̀ kọjọ máa rìn kọjọ wà ẹ ti mọ̀ pé kò sí nǹkan tó fẹ́ nírò sí wọn bí kú ni èèyàn dẹ́n ti mọ̀ bẹ́ẹ̀ yẹn kò sí bó ṣe fẹ́ jẹ́ ní ẹ̀jẹ̀ ló wà kò dé padà láyé. ẹ bá a gbósókè lórí fóònù. mo ń dúró kẹ́ sọ̀rọ̀ tó kí n tó sọ̀rọ̀ ni o. ẹ bá a sọ̀rọ̀ mà à ń gbọ́ ẹ má gbọ́ wa nínú ilé àti sọ̀rọ̀. ṣé rí mo ń gbá gbogbo ètò tẹ́ ti ń ṣe látàárọ̀ n máa bẹ̀rẹ̀ látòrí Abacha ṣé rí tí a bá ń sọ̀rọ̀ even though ẹ̀yin máa ń sọ fact o Yorùbá wuyì bọ̀ ṣé rí pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn àhesọ ọ̀rọ̀ ni wọ́n ń gbọ́ nípa Abacha fibrosis of the liver ni Abacha ní wọ́n bẹ̀ tó máa ń sọ ní liver cirrhosis tó yẹ rí but terminal stage ló wà. ok ẹ jẹ́ kí n mú lọ sílẹ̀ terminal stage ni Abacha wà torí gbogbo ìgbà tí ó di wípé máa ń make speech lórí speech yẹn wọ́n máa ń edit speech ẹ̀ ní. màmá wa ẹ mọ̀ pé ẹni sùrùmà. because ó ní kí ló ti ń pè é ó ní jaundice nígbà yẹn because nǹkan tó bá affect nígbà ó máa jẹ́ kí jaundice yẹn kó deep á dàbí kíní inú flag Burkina Faso yẹn ni so ó máa ń shade ní then wọ́n dẹ̀ máa ń fún ní painkiller tó bá ti ṣe speech díẹ̀ wọ́n á gbé lọ wọ́n á fún ní painkiller but wọ́n máa ń edit speech yẹn ní ẹ̀ lè mọ̀ àwọn doctors tó ń tọ́jú ẹ̀ team of doctors tó mo ń gbọ́. gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ láti bẹ̀rẹ̀ tẹ́gbà tẹ́ fi tan tẹlifíṣàn ilẹ̀ àgbọ̀ yín. ok ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀. kọ́tẹ́ pé Abacha ní àgbọ̀ tẹ́ bá ti pè wọlé tẹ́ bá bá wa lò ó dá mo ti mú lọ sílẹ̀ pátápátá ṣe rí liver cancer ní Abacha ní tó ti yé yín but tá a bá máa sọ dáadáa on layman's skin ni mo sọ fún yín yẹn but liver cirrhosis ṣó ti yé yín gbogbo ẹ ti fibrose ó ti di iṣan instead tó máa so tó bá tiẹ̀ wá jẹ́ wípé ṣe rí tó bá ṣe ẹ̀gbọ́n ni. à ń gbọ́ yín mà ẹ má gbọ́ wa nínú ilé ẹjọ́. èmi ò gbọ́ yín nínú ilé mọ́ mo ti pa. à ń gbọ́ yín a ní sùúrù fún yín kẹ́ máa sọ̀rọ̀ ni mà. tó bá tiẹ̀ wá jẹ́ wípé ó gbé obìnrin wọlé ní last minute yẹn tó yẹ yín èèyàn lè ní ẹni tó bẹ́ẹ̀ kú kó má jàyè ààrẹ ó kàn bọ́ sí kòǹgẹ́ àsìkò ni because àwọn doctors tó ń tọ́jú ẹ̀ team of doctors tó ń tọ́jú ẹ̀ kọ́ wá láti lù so wọ́n máa ń sọ wípé ó máa tó kú ó máa tó kú ó máa tó kú. èmi ti pa kínní èmi ti pa tẹlifíṣàn ṣé à ń gbọ́ mi báyìí anyways nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìgbà tó fẹ́ kú yẹn ló kú tẹ́ bá wo ìgbà tó máa ń ṣe speech kò ń yọ ṣéèdì lójú torí jaundice tó ní nígbà yẹn ẹ jẹ́ ká mẹ́nu kúrò ní tiẹ̀ tí ara àwọn Fúlàní tí wọ́n wá ń sọ pé àwọn fẹ́ kó èèyàn wọn wọlé wọ́n bá ní tọ́ka fani ìtọ̀yà ni ṣé ibi ni àwọn Fúlàní yẹn ti lọ tó túká sílé ayé ni dépò wípé kò wá ní o fẹ́ kó wọn padà wá sọ́dọ̀ wa ń bí ìwọ tó bá dẹ̀ fẹ́ gbàlejò gbà sápọ̀ ọ̀dọ̀ yín lọ́hùn kì í ṣe pé kẹ́ ní dọ̀dọ̀dọ̀dọ̀ wọn láti spread wá sílẹ̀ Yorùbá this is not tribalism ẹ gbàgbé ó lè wá ní wá lára nítorí àjọ wípé àjọgbé àti sọ pé àjọgbé wo wò kọjá ká pín but kẹ wá máa ní tipá tọrùn àfi tẹ bá kó èèyàn yín wá ọwọ́ èèyàn yín tẹdẹ ń kó wá ń ṣe lọ́n pa yín ṣe lọ́n pọ̀ àwọn èèyàn wa tó ń ṣe gbogbo ẹ̀ tó ń destroy gbogbo kí ló ti ń pè ọrọ̀ ajé wa because wọ́n sọ pé ibi tí màálù bá tẹ̀ báyìí wọ́n ní kò ṣeé kọ mọ́. ara làgbẹ̀là ní ṣó yẹ yín ẹgbẹ́ tí wàá máa mú wọn ẹ̀ máa pa wọ́n ẹ̀ máa gé wọn lápá dẹ́ntí ní arábíkì tẹ́lẹ̀ fẹ́ kọ́ yìí. Yoruba will be the first African language to be universal. Everyone in the world will be speaking Yoruba. 2056, mark my word. Àwọn Arábù yìí wọ́n fẹ́ràn wa. Mo pàdé àwọn Syria kan bí njọ́ kan. Ìjọ́ yẹn wọ́n ń ṣe Yorùbá Day. Mo wá lọ sí Yorùbá Day yẹn ní Toronto bí. Ó wá ní ó béèrè ọ̀nà lọ́wọ́ mi. Ó wá náà wò ní change. Kò sí bọ́ọ̀sì ní tòsí èmi dẹ̀ ní change. Mo bá fún. Ṣé ẹ mọ̀ pé wá mi kò wá fún mi ní owó mi padà? Iṣẹ́ tó ṣe ni pé irú mi ò gbọdọ̀ fún un lówó. Torí tó bá jẹ́ Yorùbá ni mo fún nírú owó yẹn ni Yorùbá yẹn á gbà ni á dẹ̀ dúpẹ́ òun àtọmọ ẹ̀ lọ́jọ́ ń lọ tínéjà dẹ̀ lọmọ yẹn àsìkò gbà yẹn ni kíní Syria ń gbóná tí wọ́n wá kó wọn wá bí ṣé wá rí kí ló kàn wá pẹ̀lú language òní language àìtí ìkọ́ Yorùbá tán
àìtí kọ́ English ẹlòmíì ò gbọ́ English inú wa tó jẹ́ àwọn tó jẹ́ semi illiterate àti illiterate ṣé yẹn ni ó wá jẹ́ pé Arabic àǹfààní wo l'Arabic kì í ṣe fún wa ní gbogbo àgbáyé mo béèrè ní àǹfààní wo ló ń ṣe fún wa wọ́n bá ń kọ́ English ní tó bá wá bí gbogbo nǹkan táwọn lọ ń kà wọ́n kún so important tó dàbẹ̀ nípa àwọn lọ sacred yìí mo ya fọ́tò àwọn kí ló ti ń pè àwọn Syria yẹn tẹbí Muslim náà ni wọ́n ń wọ ṣòkòtò orí nìkan náà ń bò wọn ò lo ìjábọ̀ wọn alákatakítí ló ń lò jábọ̀ màmí orí nìkan náà ń bò ká lè ṣe pápá ṣé ẹgbẹ́ nǹkan tó mọbìnrin yẹn sọ pé. ṣé wá rí ọ̀rọ̀ ti Chief Sunday Igboho ẹjọ́ torí Ọlọ́run it's like ó ti fẹ́ kó mú nítorí ó fẹ́ yàwó tuntun kó mú mi kó fẹ́ pa mí kó wá padà wá kí n wá ní mo fẹ́ trust ẹ̀ ó ti yé yín gbogbo nǹkan táwọn ọmọ Gani Adams fi ṣe yẹn abẹ́rẹ́ nǹkan tó ṣe then ẹ̀tẹ̀ bá rántí ìgbà kan àwọn OPC wọ́n lọ lé ambush fún Sunday Igboho rí kó tó di pé ọ̀rọ̀ bọ́sínà fòmù ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn OPC yìí náà ní Ọlọ́run ló yọ Sunday Igboho ń gbà yẹn tẹ́ bá rántí ọ̀dẹ̀ ń sọ wọ́n ní káwọn tún lọ dé ambush fún káwọn tún neutralize gbogbo nǹkan tó wà lára ẹ̀ kéèyàn ló máa wá fà wọ́n mọ́ra ẹjọ èèyàn kí gbogbo ọ̀rọ̀ lèmi máa ń kà kún o mi ò mọ bí ní níyàn sínú o bọ̀ gbogbo ọ̀rọ̀ ni tó bá sọ̀rọ̀ jáde èmi náà kí níyàn sínú bẹ̀ tí máa ń kọ̀rọ̀ kún gan. máa kà kún gbogbo nǹkan táwọn ọmọ ẹ̀ ń sọ yẹn ìṣe kọ́lá ní ẹjẹ́ àjọgbọ́n ká sún wọn ká lè níbi fi nǹkan tá a fẹ́ fi sí lára gbogbo wa ló yẹ ọmọ Yorùbá ni wá o wọ́n lè máa kíra wọn lókèrè o ṣó ti yé yín bọ̀ọ̀kọ́ wá jẹ́ kájọṣe wọ́n jọ wá papọ̀ yẹn èmi ò rí sí o ẹ̀yin náà fọwọ́ sí àjọṣe wọn ò lè papọ̀ o ó dáa kò yé yín torí orogún òwò ló ń bá Sunday Igboho ṣe ìlara ló ń bá Sunday Igboho ṣe ìjà aláró ní ẹ̀tọ́gọ̀rọ̀ àǹjúwò ò ṣe wílẹ̀jọ́ ẹ jẹ́ kó ní kálukú máa lọ ń lo ẹ̀. ó dáa ẹ ṣeun gan màámi. níbi àlọ́ àti àbọ̀ Sunday Igboho a máa já sí rere àbólúwa tó kún lẹ́kùnrẹ́rẹ́ a máa bò wọ́n a máa ṣọ́ wọn lọ gbogbo àwọn ọmọ tó ń gbà tẹnu kí ló ti ń pè ẹ̀yìn irú ẹkùn Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ṣe wọ́n èyí tó bá dẹ̀ fẹ́ gbàgbọ́dé inú wọn kọ́lọ́run bá wa tì jáde kọ́lọ́run táṣìírí ẹ̀ kó tì jáde nǹkan tẹ̀mí máa sọ nìyí. So everybody ò fara mọ́ kí Sunday Igboho àti Gani Adams jọ ṣe papọ̀ àwọn Gani Adams olórí burúkú ni wọ́n ẹ bá gbóhùn sókè àti gbé kọ́ yín o. ẹ kó ètò mọ. Yes ma. Mo fẹ́ dá sí. ẹ bá wa dá sí àti gbé kọ́ yín o. Kẹrí gómìnà Bàlá yẹn ó wà lára àwọn tọ́ńṣẹ́ Fúlàní tí wọ́n wà lórí pé kán gba Nàìjíríà àwọn bíi ẹrùfàáyìn náà ni ẹ wo gbà tí bàbá Àkẹ́tì wà láyé ìgbà tó ní káwọn Fúlàní jáde nínú gọ́ọ̀mẹ̀ntì reserve wọ́n dìde kúrò ní nọ́ọ̀sì yẹn báyìí wọ́n tó mélòó kan wọ́n lọ jábá pé kò gbúdọ̀ so gbogbo pé ó ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí gbogbo ẹ̀ náà yẹ ká ti mọ̀ ṣèbí Buhari ń try àti gẹ́ẹ̀tì rúgà fún wọn ó fẹ́ gba ìlú fún wọn ni nà ó nígbà tí wọn dẹ̀ ráyè wọn ló da ẹ sọ̀ráùndù gbogbo Nàìjíríà kẹ kógun jà wọ́n ẹ bá lè padà nù kẹ lé wọn dànù that is it so wọ́n ní mission bí a ṣe máa jáde ní Nàìjíríà is the best thing because àwọn people yìí wọ́n ọmọ ọ̀nà tó ń fẹ́ fi gba ìlú òjò yẹn lọ ó ní kó máa ṣe Arabic ni kó integrate ẹ̀ sí school Bauchi tó ń gbọ́ fúnra ẹ̀ wà ń bẹ̀ yẹn religion oríṣiríṣi ló wà ń bẹ̀ Christian ó pọ̀ ń bẹ̀ ní Bauchi yẹn bẹ́ẹ̀ ṣe rí yẹn. àwọn ti fẹ́ pa wọ́n tán. wọ́n ti máa pa wọ́n sára ẹ̀wọ̀n nǹkan tẹ́rù fàáyé náà ṣe fún wọn Kaduna torí kí ni kò sí nǹkan méjì kó ṣe pé ẹ̀sìn yẹn ni wọ́n kò fẹ́ lo ẹ̀sìn yẹn ni wọ́n fẹ́ fi bojú láti gba ìlú ẹgbẹ́ òun ló ti sọ yẹn náà fẹ́ kó gbogbo wọn wá kán yé da ẹran kiri mọ́ kán lè wà lójú kan so ọwọ́ ara Nàìjíríà yẹn àwọn yẹn ò ṣèyàn tó ti nílùú wọn wọ́n fẹ́ pa wọ́n dànù. wọ́n máa pa everybody kó lórí ilẹ̀ ni wọ́n máa kọ́ àwọn síbẹ̀. wọ́n pa iṣẹ́ tiri bẹ́ẹ̀ yẹn kò tí nǹkan tó jọ ẹ jẹ́ sọ fún iṣẹ́ àwọn tó jẹ́ ọmọ ọkọ̀ Nàìjíríà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ Muslim tó jẹ́ youth ni o mi ò mọ́tò wọn ta gbalagbà yẹn àwọn kan wà tí máa ń rí nínú gúrùpù kan ẹnìkan dẹ̀ kan pè yín gan lẹ́kọ̀ọ́ yẹn nínú gúrùpù yẹn ó yà mí lẹ́nu wọ́n ti travel lọ sí gbogbo Arab country yẹn wọ́n ti rí ọ̀wọ̀n àṣírí kan àwọn kan ti wà nínú ìjẹ̀ṣe wọ́n ti fọ́ọ̀mù gúrùpù o tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ẹ̀rù máa ń bà mí ni pé wọ́n ti rí àṣírí yẹn pé
nǹkan tí àwọn Fúlàní fẹ́ ṣe wọ́n fẹ́ lo ẹ̀sìn àwọn dẹ̀ ti rí i pé ojú ọ̀nà tọ́wọ́n máa wà kọ́lélẹ̀ àwọn náà ò dẹ̀ fẹ́ kán wá gba ìlú wọn ò ní fẹ́ kán wá gba wọn kí tí ọmọ àlè náà so wọn ẹnìkan pè yín lẹ́kọ̀ọ́ ẹ̀ mú gbọ́ tọ̀wọ́n Muslim wa tó jọ ọmọ kan gangan they know wọn ò ní gbà fún wọn and everybody gbogbo Yorùbá gan ò ní gbà everybody mọ ibi tí wọ́n ń lọ tó ìyẹn bẹ́ẹ̀ yẹn tí bàbá Gani Adams èmi ò rò páàrin yẹn lè yí sí bẹ́ẹ̀ yẹn àfi tó máa sọ fókè o wọ́n fún àwọn OPC ẹ̀ ní àwọn apá kan tó máa ṣọ ìyẹn tó bá máa mind business wọn olóyè gan gbọ́dọ̀ wà very very careful wà careful because ẹni tó sọ pé èèyàn kan ló pa àyàn nítorí pé wọ́n wà níta ó fẹ́ wá ètò kan mú lẹ́sẹ̀ kan lè kúkú lè pa síta kó má lè wálé mọ́ àti báwo ẹni tó ti ń parọ́ orúkọ bẹ́ẹ̀ mọ́yàn kí ni kò lè ṣe so olóyè gan láti wà very careful orú àwọn tó máa kó jọ kí ọ̀tá má wọnú kíní yẹn pẹ̀lú wọn so tí Abacha yẹn ẹ wo Abacha yẹn ẹ ti mọ̀ wọn gbogbo wọn yẹn Fúlàní ni wọn gómìnà bá ti tẹ̀rí tó sọ̀rọ̀ ẹ̀ gbogbo nǹkan tí wọ́n ti ń da ẹran kiri gbogbo ẹ̀ náà lọ́wọ́ náà ti ṣe darí kán pààyàn kò jẹ́ nǹkan kan sí wọn wọ́n kàn find ara wọn lọ sínú ibi tí power wà níbi power lọ́wọ́ máa ń grab then ṣẹ́rí wọ́n ti pọ̀ láàrin wa o tẹ bá lo wo ọmọ ọkọ mi. ọmọ wa ẹ bá wa round up kọsẹ̀ yẹn kan sẹ́ndì fídíò kan sí mi tí wọ́n ní kí n play fún àwọn èèyàn kí wọ́n gbọ́. hello. yeah hello. ṣé ẹ gbọ́ mi. ẹ bá wa ṣe láàrin 1 minute ma. so wọ́n ti pọ̀ tẹ bá wo Facebook wọ́n ti ń jẹ́ orúkọ Yorùbá ń sẹ̀ ẹ máa mọ̀ ṣá ni ẹ bá ti wo fèsì wọn ẹ máa mọ̀ wọ́n fi orúkọ wọn pọ̀ nínú ẹ̀ pápọ̀ tó pọ̀ Yorùbá. tó ṣe ń fà wá ní Àbújá àwọn ń jẹ́ Bọ́lájú wọ́n fà wá lábùjù. Abubakar gbogbo ẹ rí wọn tó ti fi ẹ ti mọ̀ ẹ ṣeun mà ká sáré. so wọ́n ti pọ̀ láàrin wa tó bá ṣe máa ṣe ní ọmọ. Ọlọ́run àgbà wa ẹ ṣeun. Àmín o àmín ẹ ṣe. ẹnikẹ́ni tó lórú ọdún yẹn rí látìgbà tí OPC Adams tó ti ń function ní Ọ̀yọ́ state ẹni tó lò jù ló lọ ọdún márùn pẹ̀tọ́ gbóni fọ́lọ́ tó mo lọ ọdún 8 ó lé díẹ̀ àkílẹ̀ ló fà á tí mo fi kúrò níbẹ̀ torí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mólúkì mo gbọ́dọ̀ ṣàlàyé ohun tí mo ṣe kúrò níbẹ̀. Àkọ́kọ́ ní 2023 during the general election tí wọ́n ń ṣe ètò ìdìbò ààrẹ ó ní irọ́ kan tí kò jọ mọ́ tèmi ni wọ́n pa láti national body léyìí tí ìbá ààrẹ dáadáa tí ó pè ní pé àwọn èèyàn sọ fún àwọn pé mo gba láǹkùsáàjì lọ́wọ́ Tinubu bẹ́ẹ̀ ni mo dẹ̀ gba 55 million naira onídìbò nìyẹn ti ṣẹlẹ̀ wọ́n ní Tinubu ráyàn sí mi ní Ọ̀yọ́ state ó gbé láǹkùsáàjì wá ó dẹ̀ fi 55 million naira lé ìtí wọ́n kọ́ sọ fún wọn ni pé so possible kí Tinubu fi ètò sílẹ̀ ó má rí ẹ̀yin tí ẹ jẹ́ president wa nígbà náà gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ ó wá máa bọ̀ wá bá èmi state chairman ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ní irọ́ tó jọ mọ́ irọ́ tí ò papọ̀ rárá ni irọ́ tó jìnnà sóòótọ́ ni. lẹ́yìn ọ̀rọ̀ tẹ́mi àti wọ́n sọ lórí fóònù wọ́n ní kí n rí pé mo wá sí meeting níjọ́ Tuesday not only me the state coordinator Ọ̀ṣun state comrade Adédèjì Aládé Ṣàwẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ fi ẹ̀sùn yẹn kàn ìgbà tó dẹ̀ di Tuesday yẹn tó mo lọ bí a ṣe máa ń lọ every blessed Tuesday ni a máa ń wà ní Èkó fún national meeting we call it NCC meeting National Coordinating Council meeting so every blessed Tuesday ni mo máa ń wà níbẹ̀ and not only me including my secretary and gbogbo àwọn state yòókù náà bí a ṣe jọ máa ń pàdé níbẹ̀ nìyẹn so ìgbà tí máa débẹ̀ wọ́n ti arrange ìbúra sílẹ̀ wípé tí a wá búra mo dẹ̀ búra ẹnìkejì mi náà tí wọ́n àlejò náà
state coordinator Ọ̀ṣun state Aládé Ṣàwẹ̀ òun náà búra ìgbàgbọ́ mi ni pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ ilẹ̀ Yorùbá ìbúra la fi máa ń díwọ̀n àwọn àbèṣe láàrin ẹgbẹ́ àgẹ́gẹ́ bí ohun tí èmi gan tí mo nígbàgbọ́ tí a bá lẹ́nu ààrẹ Gani Adams nígbà náà ni pé ẹni tí ó bá ti lè búra wípé nǹkan bá ò ṣe o tàbí ò ṣe o ó kú òun ó ku ìbúra àní mo búra ẹnì kejì mìíràn tó jẹ́ Aládé Ṣàwẹ̀ state coordinator Ọ̀ṣun òun náà búra wọ́n á rí pé lẹ́yìn ìbúra yẹn ọ̀rọ̀ yẹn wọ́n tún yẹn repeat wọ́n pe àwọn executive lọ́yọ̀ state yìí wọ́n ní ṣé wọ́n gbọ́ nǹkan àwọn ṣe àwọn ẹ̀sọ́ gbọ́dọ̀ àwọn ṣe kankan wọ́n ní wọ́n gbọ́ lọ́wọ́ Tinubu àbí wọ́n ṣe bá yín sọ̀rọ̀ yìí today tí mo bá yín sọ̀rọ̀ yìí mi ò tí ì fojúkojú pẹ̀lú Tinubu mi ò wọ́n bí tí Tinubu gbé lẹ́yìn kí n rí lórí Facebook àbí lórí tẹlifíṣàn bí tí mo ti máa di Tinubu nìyẹn and then àsìkò gbàdúrà mo mọ̀ yìí pé Tinubu àti Adédára tí wọ́n bó wọn ò sí ní good rapport. kò fẹ́ kí ẹnìkan bá Tinubu ṣe. Ẹgbẹ́ tí mò ń ṣe ó ní pé ọ̀tá ọ̀gá mi by then ọ̀tá tèmi náà ni so ọ̀gá mi ò ní mọ̀ báyọ̀ ṣe tí máa sọ pé mo fẹ́ lọ bá ṣe nínú àwọn tó wà lọ́yọ̀ ṣe tì ní tí wọ́n jẹ́ mẹ́mbà wa tí wọ́n tó wà fẹ́ ṣiṣẹ́ fún APC nígbà náà mo sọ fún wọn wípé kọ́ mọ̀ fi ọ̀rọ̀ ẹ kó bá mi o torí ọ̀dà tó wá ní wípé látọ̀lọ́ Gani Adams ní pé ẹnìkan kan wá a ò gbọ́dọ̀ ní ohun kó ń ṣe pẹ̀lú tó jọ mọ́ ẹgbẹ́ APC by then bẹ̀tẹ̀ tó rú mi lójú mẹ́ ni pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbúra tí àwọn èèyàn ọ̀tọ̀kùlùlù dẹ̀ dá sí because mo ní láti gbọ́dọ̀ sọ fún àwọn èèyàn mo sọ fún ẹni tó jọmọ́ pa Aláàfin Ọ̀yọ́ ikú àbáyé yìí Lámídì bàbá Lámídì Adéyẹmí wọ́n pe ààrẹ Gani Adams wípé àwọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ní mo lẹ́tà ti búra wípé ibi tá a tún ti lè búra wà ní Ọ̀yọ́ táwọn náà dé wá wọn làwọn ní ìdíyẹn táwọn èèyàn sọ fáwọn làwọn ti bọ mú pé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tí ẹ bá gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ ṣèwádìí ẹ wọn ní wádìí gbogbo dájú bí ètò ṣe òtítọ́ mú lẹ́yìn ìgbà náà mo tún lọ bá kábíyèsí Olúgbọ́n ní Ògbómọ̀ṣọ́ àwọn náà tún pe ààrẹ Gani Adams ní life lójú mi pé ọmọ láì wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ sọ báyìí pé irọ́ ni o àwọn làwọn coordinate tó jọ mọ́ APC ní gbogbo throughout the south west àwọn tó bá tí ìdúró bàbá yìí sọ wọ́n fẹ́ nìkan àwọn máa mọ̀ sí pé kò sí ní tó jọ mọ́ ọ̀rọ̀ Olúmọ orúkọ tẹ̀ sí nínú list àwọn òtí ẹ̀gbọ́n tó tẹ̀ gbọ́ pé ṣe òró tó jìnnà sí òótọ́ ni tẹ̀tọ̀ kan yet mo rí pé kíní yẹn ìwà lọ́kàn wọn ni mo ṣe pinnu láti pé àwọn Yorùbá níbi apá ọ̀bá ṣe sọ ìyá kàlẹ́ mo wò pé irú ẹgbẹ́ tí mo ń ṣe tí olórí ẹgbẹ́ tí mo ti ń ṣe láti 1998 mo ti wà lẹ́yìn ẹ̀ kó tó di pé mo tiẹ̀ wá dé ipò tí mo wà yìí tí ò bá nígbàgbọ́ nínú mi àwọn followers tí mo kó lẹ́yìn tó fẹ́ jèrè wọn lọ́jọ́ iwájú ìyẹn ní ìpè tó bá dọjọ́ iwájú nígbà tí ẹ bá gbá èmi sí ẹ̀gbẹ́ kan gbogbo àwọn tí wọ́n fi odidi ọdún ayé wọn sí láti sìn mí àwọn náà wọn nílé ìtọ́tọ́ nínú ẹgbẹ́ OPC ìdí nìyí tí mo fi pinnu láti kúrò nínú ẹgbẹ́ OPC Gani Adams ìyẹn ló mú kí n lọ join ẹgbẹ́ OPC New Era àwọn OPC New Era yìí náà àwọn náà ti wà pẹ̀lú ààrẹ Gani Adams yìí lórí ọ̀rọ̀ owó former president president Ebele Jonathan làwọn náà fi depart owó elépo yes pé owó dapati owó elépo pipeline ìgbà tí a lọ ṣe lánìí Jega must go ní ìlú Èkó nígbà yẹn tó ó ní owó tí wọ́n san fún ààrẹ Gani Adams pé kí wọ́n fi kíkè déèzì Jega pé ó fẹ́ gbà bọ̀dẹ̀ ẹgbẹ́ ní Ebele Jonathan ní owó tó fún ààrẹ Gani Adams lẹ́yìn tí ó hàn sí gbogbo ẹni tí ó jẹ́rú pẹ́sidẹ̀ntì wa báyìí ààrẹ Sani Abacha oníṣẹ́ ẹ̀ṣọ́ wọn bàjẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ leaders nínú ẹgbẹ́ èyí tí ààrẹ Gani Adams tó kùnà láti ná owó yẹn bí wọ́n ṣe dìbò náà so eléyìí ló mú ìbínú wá bí gbogbo wọn yìí ṣe kúrò lẹ́yìn ìbá Gani Adams nígbà yẹn lẹ́yìn tí òun táwa yìí bìlífù wípé èyí tí ààrẹ bá ń ṣe ẹ̀yìn ẹ̀ làwọn wà kó tó di pé ti tèmi náà wá délẹ̀ tèmi náà wá pinnu pé mi ò bá ààrẹ Gani Adams mi ò bá ṣe mọ́ so eléyìí ló ní ìdìbò wá wò pé ok bí o tí ì fẹ́ kúrò ní OPC àti gbàǹgbà ẹgbẹ́ OPC ti pín sí méjì mẹ́ta tí máa tẹ̀sọ́ pé bí mo ṣe kúrò nínú ẹ̀yìn Gani Adams mi ò fẹ́ lọ sí ẹgbẹ́ pọ̀ tí wọ́n jẹ́ gbẹ́ míì tí wọ́n lórúkọ míì. àní ẹ má ìpè má bínú
nínú ẹgbẹ́ yẹn wọ́n wò ó pé àwọn tí wọ́n pọ̀ lẹ́yìn Gani Adams tẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ wọn dàbí èso adémọ̀ràn ló tó ti pẹ́ ó sàjángẹ́lì tó àti ìbú rẹ̀ àwọn yẹn àtijọ́ mọ́ra wá ó gbọ́dọ̀ pé wọ́n kú àdìgbà náà ti rí dájọ́ ṣe fàmí fọ́ àwọn náà ti ń pè mí sí pé ojú tèmi náà ti já o kí n mọ̀ pọ̀ àwọn nìdí mi kí wọ́n á jọ yẹn gbé àwọn tí má dẹ̀ jọ yẹn gbé àwọn promise mi pẹ̀lú akitiyan mi nípìnlẹ̀ Ọ̀yọ́ ẹ̀mí náà làwọn máa remain as a state chairman so ìdí nìyí tí èmi àti àwọn ìgbìmọ̀ mi ìgbọ̀n sígbà tí mo kú ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì àwọn èèyàn tí wọ́n tẹ̀lé mi jáde tó tí a jọ jíròrò pé kí ni ká ṣe tó a dẹ̀ ṣe bó ṣe yẹ ká ṣe èyí tá a rí lábàjáde ni pé ká lọ sínú ẹgbẹ́ OPC ní wẹ̀rà lẹ́yìn tí mo wà nínú. ẹ̀yin èèyàn wa kí ló dé tí Gani Adams tó kàn ẹnìkan béèrè ọ̀rọ̀ kan jọ̀kan lọ́wọ́ mi ó dà pé tó tẹ̀ béèrè àbọ̀ pèsè orí ṣó yìí ẹnì yẹn ní Yorùbáwùyí ó ní ẹ wò dáadáa ó ní gbogbo ìgbà tí Yorùbá bá fẹ́ gbé orí ó ní Gani Adams máa ń dúró pé kò sí nǹkan tó jọ so Gani Adams ti ń bá Tinubu ṣe ọ̀tá tipẹ́tipẹ́. èmi ò mọ̀ kó ti máa ṣe ọ̀tá tipẹ́tipẹ́ o so látàyè Jonathan torí gbà tí ọ̀rọ̀ Tinubu tí ọ̀rọ̀ Sunday Igboho ṣẹlẹ̀ yìí nìyá yẹn pípé Gani Adams kò kí ń fẹ́ gbúrò ọmọ Yorùbá kankan kò kí ń fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan ga sókè wọ́n ní gbogbo tó bá ń jẹ́ ọmọ Yorùbá ló máa ń bá wọn àjà ni ṣé Yorùbá ni Gani Adams ṣá. tó bá ti jẹ́ Yorùbá nǹkan tó ń ṣe pé tó bá ti jẹ́ Yorùbá tó ti jẹ́